الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ẹ dákun alhamdulilayi ó ti jẹ́ rírí. kí kálukú máa wọ mọ́sálásí bá a bá wá kírun tán إن الحمد لله dájú ọpẹ́ tọ́lọ́run bá ní í ṣe. نحمده سبحانه وتعالى ونشكره à ń dúpẹ́ fún ọlọ́run a sì ń yan ọlọ́run ọba gbígbọ́ngbọ́n ọlọ́run ọba náà. ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. bẹ́ẹ̀ là ń wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run níbi aburú yìí tẹ̀ mọ́ pàpẹ́kọ́ ẹ̀ fún ni àti yìí tí máa ti sí ọwọ́ ẹni wá. من يهدي الله فهو المهتدي torí pé ntọ́lọ́run ọba mi bá fi mọ̀nà lẹ́nu tó mọ̀nà. ومن يضلل فلن تجد له وليا مرشدا. ntọ́lọ́run ọba bá sọnù kò lè rí olólùfẹ́ kan àbólùsúmọ́ kan tí ó ṣe wàhálà lérí ìmọ̀nà ẹ̀ tí ó fi jẹ́ ní ìmọ̀nà. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. àjẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba yóò lórogún bẹ́ẹ̀ ni ò lẹ́gbẹ̀ra. له الملك والمجد. ọlá gbígbàngbà tọ́lọ́run ọba ní í ṣe. يحيي ويميت. ọlọ́run ọba yìí ní iye ni òun sì ní pa ni. وهو على كل شيء قدير. alágbára láti so ohun gbogbo lọ́lọ́run ọba wa. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. àjẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba yóò lórogún sẹ́ bẹ́ẹ̀ ni ò lẹ́gbẹ̀ra. شهادة تحقق إيماننا وتصديقنا بأنه لا إله إلا هو الواحد القهار الحي القيوم. àní ìjẹ́rìí kan tó jẹ́ sí pé ni yóò máa fi ìgbàgbọ́ wa yóò máa fi rinlẹ̀ pé àní ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tó dúró nú ọlá rẹ̀ tí ò wá ìkúnlápá lọ́dọ̀ ẹnìkankan ni. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ọlọ́run ọba tá à ń sọ yìí
ọba yìí kò bímọ bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò bí ọlọ́run ọba ò sì wá ìkúnlápá lọ́dọ̀ ẹnìkan kan nú ẹrú ẹ̀. شهادة تحقق شكراننا وتمجيدنا لله رب العالمين. àní ìjẹ́rìí pé kan ṣoṣo lọ́lọ́run ọba yìí yóò máa fi ìdúpẹ́ fọlọ́run ọba lérí oore àṣeyọrí àti ìkúnlápá láti yọ ọdún tá a ti ń bá a bọ̀ títí tó fi di ọdún 12 yìí yóò máa fi rinlẹ̀. شهادة تحقق عبوديتنا لرب العالمين. àní ìjẹ́rìí kan tó jẹ́ sí pé yóò máa fi rinlẹ̀ yìí nífẹ̀ẹ́ sí sàká ní oore láti mọ ọlọ́run ọba lóba tó ṣe wá lẹ́rú rẹ̀. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله. bẹ́ẹ̀ là ń jẹ́rìí pé ẹrú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba nábì wa Muhammad ẹrú ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ sì ní í ṣe. أدى الأمانة. bàbí pamọ́tọ́lọ́run ọba gbé fún ànábì ànábì pé. وبلغ الرسالة. iṣẹ́ tọ́lọ́run ọba fi rán ànábì ànábì mú iṣẹ́ náà dógóńgó. ونصح الأمة وتركهم على المهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. ànábì wa Muhammad ó ṣe sídí fún àwọn àlùmà ó wá fi gbogbo àlùmà kalẹ̀ sérí ìmọ̀nà sérí ìmọ́lẹ̀ tó jẹ́ sí pé ní àlùmà ànábì wa Muhammad kò ní máa sẹ̀mí lọ́sàn-án lóru láàárọ̀ lálẹ́ nínú mọ́lẹ̀ nínú òkùnkùn àbí kó jẹ́ sí pé inú mọ́lẹ̀ ní gbogbo àlùmà ànábì Muhammad ti ń sẹ̀mí. إمامنا وسيدنا محمد وصى أمته بوصايا بليغة. aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad tó jẹ́ sí pé ẹni tó bá fi ìlànà rẹ̀ kalẹ̀ ó ti jẹ́ ní àánú ó wá ṣe ìsídí fún wa ó sọ àsọ́lẹ̀ fún wa lọ́rọ̀ tẹ́jọ́ sí pé ní ó ti dógóńgó ó ti tún ṣe parí. ولتبليغه رسالة ربه وأدائه أمانة ربه صلى الله عليه وملائكته المقربون وأمر عباده المؤمنين أن يصلوا عليه ويسلموا تسليما. النبي محمد ó sọ àsọ́lẹ̀ fún wa ó sì wá jẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba rán ó jẹ́ dógóńgó ìgbà fipamọ́ tọ́lọ́wọ́n ọba gbé fún ànábì pé bó ti yẹ kó pé ó sì sọ gbogbo àlùmọ̀ yìí pé ká ó wá sọ ọ̀rọ̀ tó jẹ́ sí pé dógóńgó kalẹ̀ fún gbogbo àwọn àlùmọ̀ tó jẹ́ sí pé èèyàn kankan ò ní pàtì àfẹ́ tó bá ti jẹ́ ní àánú. على أهل هديه وعلى سنته وعلى اتباعه وعلى امتثال أمر ربه نسأل ربه مسألة عبد يقر بعبوديته أن يصلي عليه صلاة تؤم الآل والأصحاب والأنصار والأتباع والهباب إلى يوم الدين. abẹ́lẹ́wọ̀n ọba ìkéègè tá ń bẹ̀ pé kọ́lọ́n kó bá a ṣe fún ànábì wa Muhammad kó má mọ lérí ànábì wa Muhammad nìkan kó kárí àwọn aráalé rẹ̀ kó kárí àwọn sàábẹ̀ rẹ̀ kó kárí gbogbo àwọn tó bá tẹ̀lé lánàá rẹ̀ títí jọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama. بل صلاة تفسر عن اعترافنا أو إرفاعنا بإمامته ورسالته وتبليغه وأداء أمانته وتعود لنا بمزيد من الخيرات والحسنات. àní ìkéègè kan tó jẹ́ sí pé ní a fi mọ pàápàá àti ìbàbàrà ìjẹ́ aṣíwájú ànábìwá ìjẹ́ aṣíwájú tọ́lọ́wọ́n bá sí ànábìwá Muhammad tá a fi mọ bàbàrà iṣẹ́ yìí tọ́lọ́wọ́n bá fi rán ànábìwá Muhammad tó jẹ́ sí pé ìtọrọ kéègè kan tí ò ní mọ̀lẹ́rì ànábì tí ó kárí àwọn aráalé àwọn sàábì ànábìwá Muhammad tí ò wá ní mọ̀lẹ́rì gbogbo wọn tí ó ṣẹ́rí padà sọ́dọ̀ tiwa náà. thumma amma ba'du. lẹ́yìn wá gbà náà. fa ya ibadallah. olùsílọ́hún. usikum wa nafsi bi taqwa Allahi fi sirri wal alan. mo ń sọ fún yín mo ṣe ń bára mi náà sọ̀rọ̀ yìí pé kádìjọ páyọ̀ Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba. man yattaqillaha yaj'al lahu min kulli dhiqin makhraja. torí pé gbogbo ẹni tó bá páyọ̀ Ọlọ́run ọba inú fún pínpín tó bá wù kó ti bá rẹ̀ Ọlọ́run ọba ó máa lànà fún gbogbo olùpáyọ̀ Ọlọ́run. wa min kulli hammin faraja. gbogbo tó bá kan láyà tá a máa bá ṣe yanjú ẹ̀ Ọlọ́run ọba ó máa sọ́ di pẹ̀tẹ́lẹ̀ fún olùpáyọ̀ Ọlọ́run. wa yarzuquhu min haythu ihtasab wa min haythu la yahtasib. àlẹ́ tó bá jẹ́ olùpáyọ̀ Ọlọ́run ibi tó ti rìn kàrán sí àti ibi tó ti rìn kàrán Ọlọ́run ọba ó ti máa sàárà àrà sí ìjẹ́mú iná ìlò fún. fattaqullaha haqqa tuqati. ẹ jẹ́ ká gbìyànjú ká páyà Ọlọ́run ọba ní pápá ìpáyà rẹ̀. wala tamutunna illa wa antum muslimun. àwa gbọ́dọ̀ jẹ́ kí ikú káwa máa fi kó bá wa lẹ́nu tó jẹ́ sí pé ó ti juwọ́ ju sẹ̀jú ọkàn lẹ̀ fún lánàá Ọlọ́run ọba yìí tó fi rán Ànábì wa Muhammad. ittaqullaha wa qulu qawlan sadida. ẹ
jẹ́ ká páyà Ọlọ́run ká jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó máa tẹnu wa jáde. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. Ọlọ́run ọba ó máa fẹ́ lẹ́yìn tún àwọn àìdá wa yóò máa fi tún ṣe fún wa bẹ́ẹ̀ sì ni yóò máa fi oríjì àwọn ẹ̀ṣẹ̀ yóò máa fi forí ẹ̀jìn wá. فاتقوا الله ويعلمكم الله. ẹ jẹ́ páyà Ọlọ́run tá a bá ti páyà Ọlọ́run gbogbo ọ̀nà tá a gbà ṣe rírí ayé àti tàlkíámà Ọlọ́run ọba àlékè Ọlọ́run máa fi mà wá. عباد الله. olùsìn Ọlọ́run. مثل هذه الأيام. irú ọjọ́ ìní yìí. في مجتمعنا هذا. ní àkójọ wa báyìí. وفي حضرة عبد من عباد الله. àti ní ìkàlẹ̀ àwọn ẹrú Ọlọ́run ọba nínú àwọn ẹrú Ọlọ́run ọba. وفي ساحته ومسجده. àti nínú ààyè tí Ọlọ́run ọba gbé kalẹ̀ fún ẹrú Ọlọ́run ọba nínú mọ́sálásí tí Ọlọ́run ọba fi ṣe kòńgẹ́ ọ̀kánkán ẹrú Ọlọ́run ọba. في وقت دعونا الأصحاب والأحباب لنجمع أصواتنا وأفكارنا وهمتنا لشكر رب العزة. èyí tó jẹ́ pé ẹrú Ọlọ́run ọba náà wọ́n pe gbogbo wa pẹ̀lú ìgbé ká darí làákàyè wa àtọkàn wa kí ni a fẹ́ fi gbogbo ẹ̀ ṣe láti bá wọn dúpẹ́ fún Ọlọ́run ọba yìí ọba tó gbọ̀ngbọ́n. بناء على أساس واحد قام من هذا الأساس أساس آخر. lérí ìpìlẹ̀ kan gbòógì tó dúró lérí ìpìlẹ̀ àwọn ẹni rẹ̀ kan. وكأن الأسين اتحد مبدأ وغاية. tó fi jẹ́ sí pé ní nǹkan méjèèjì tá à ń sọ yìí àwọn ẹni rẹ̀ méjèèjì tàná àti tẹ̀ní yìí wọ́n ń bẹ lérí ìlànà gbòógì ẹyọ kan ṣoṣo. وكان من مهمات الدين ومما دعا إليه القرآن الكريم. èyí tó jẹ́ sí pé ní ìlànà tá dúró lé lérí ẹ̀ ìlànà tẹ̀sìn ni tó sì jẹ́ sí pé ní ìlànà tá Al-Qur'ani alápàlẹ́ pè wá sí ni. الأصل الأول ìpìlẹ̀ àkọ́kọ́ ń bẹ. الذكر. òun náà ní pé ká máa rántí ká máa fọ́nú fọ́ra lérí orí Ọlọ́run. وللذكر معاني كثيرة. wá rí ìmọ̀ràn tí ó ní àwọn ìtumọ̀ yìí tó pọ̀. إن شئت قل. tó bá wù ẹ́ kó sọ ife. من معاني الذكر الدرس. nínú ìtumọ̀ ìrántí ò ní pé ká kọ́ra ẹni lẹ́kọ̀ọ́ ká ṣe ẹni láǹfààní. ومعنى الدرس التعلم أو التعليم. nínú nǹkan tí ń jẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ náà ní pé ká fúnra ní mímọ̀ ká fi ìmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ fúnra ẹni. والعلم والتعلم مما دعا إليه الإسلام والقرآن الكريم. wá rí ká kẹ́kọ̀ọ́ àti ká kọ́nilẹ́kọ̀ọ́ nínú nǹkan jẹ́ Islam tó pè wá sí ni. والأساس الثاني rí ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. هو الشكر. òun náà ní pé ká wá dúpẹ́. والشكر كأن الشكر غاية الذكر. wá rí ó dàgẹ́ bí ìgbà yìí pé ní ọpẹ́ òun náà ní òrèrè pé à ń rántí. وإذا كان كذلك يهل الذكر محل المبتدأ ويهل الشكر محل الخبر. ó wá dàgẹ́ bí ìgbà yìí pé ní ìrántí ìmọ̀ dúpẹ́ fọlọ́hún òun bẹ nípò làbárì tí ìmọ̀ rántí Ọlọ́run bẹ nípò mubtada. فالذكر بدون الشكر كمبتدأ بلا خبر أو فاعل بلا فعل أو فعل بلا فاعل أو صفة بلا موصوف أو موصوف بلا صفة. wá rí kéèyàn ó máa ṣèrántí kéèyàn wá ronú kí ronú rẹ̀ ó máa gbé débi pé kó dúpẹ́ fọlọ́hún ó dẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ní ìpìlẹ̀ tó jẹ́ sí pé ọ̀rọ̀ náà ní ìdí àlàyé tá a wá wá àlàyé tí ó yanjú ìpìlẹ̀ náà tá a rí ó dẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ó dẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ó jẹ́ ìròyìn ó jẹ́ ọ̀rọ̀ tí ò wá sí àlàyé tá a fẹ́ fi ròyìn rẹ̀ táwọn yóò fi mọ̀ pàtàkì kí ni ìtumọ̀ ìgbékalẹ̀ ọ̀rọ̀ náà. ويتجلى هذا المعنى من آيات القرآن من آية من آية القرآن من سورة الأنفال. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ kan àyà kan nínú àwọn àyà tí ń bẹ ní Suratul Anfal yóò máa wá ṣàlàyé kí ni ń jẹ́ ìrántí àbí kí ni ń jẹ́ ọpẹ́ yóò máa ṣàlàyé méjèèjì fúnra wọn. ومن دعم القرآن أن يقارن الشكر بالذكر والذكر بالشكر. nínú bí Al-Qur'ani ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ òun ni kó fi ọpẹ́ kó fi ti ìrántí àbí kó fi ìrántí kó fi ti ọpẹ́. هذه المدينة
nílùú tá ń bẹ ń bẹ yìí. Madinatul ilm. ìlú mímọ́. Wal ulama. ìlú àwọn àfáà. Madinatul adab wal udaba. ìlú ẹ̀kọ́ àti àwọn tó ní ẹ̀kọ́. Madinatul hikma wal hukama. ìlú tó jẹ́ sí pé ní ìlú òye ìlú ìmọ̀ tó jẹdò ni tó tún wá gbé àwọn ẹni tó nímọ̀ tó jẹdò sínú ẹ̀. Idha ظهرت كلمة عرفوا مستودعها ومستقرها. tí wọ́n bá ti gbọ́ gbólóhùn kan wọ́n mọ ibi tí gbólóhùn kan àyà ibùsùn rẹ̀ àti ibi tó fẹ́ lọ lè jòkó pẹ̀tẹ́gbẹ̀rẹ̀ tó fẹ́ lọ gúnlẹ̀ sí ó ti yé wọn nílùú tá ń bẹ̀ yìí. وإذا ذكر معنى عرفوا منبعه. tí wọ́n bá gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ kan wọ́n ti mọ ibùsùn ọ̀rọ̀ náà. فكون الذكر مقرونا بالذكر بالشكر معروف لدى العلماء في هذه المدينة. tí ó ìmọ̀ ìsopapọ̀ ìdúpẹ́ mọ́ ìrántí nǹkan tó ti jẹ́ sí pé ní àwọn àfáà nínú ìlú yìí tí wọ́n ti mọ̀ tó ti jókòó sínú ọkàn wọn ni. لكن لأن الله تبارك وتعالى أمرنا بالتذكير وأن الذكرى تنفع المؤمنين. àmọ́ nígbà tó jẹ́ sí pé ọlọ́run ọba àlekè ọlá fúnra rẹ̀ náà ló ti pa wá láṣẹ yìí pé ká máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọba torí pé ìmọ̀ abára ẹni sọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ̀ ń ṣàǹfààní fáwọn olùgbàgbọ́ òdodo. نذكر قبل ذكر آية أنفالية آية بقرية. tí a kọ́kọ́ sọ àyà kàtí ń bẹnu Suratul Baqara tí ń sọ̀rọ̀ ń pa àrántí kátó wá padà sínú àyà míì tí ń sọ̀rọ̀ ń pa àrántí ní Suratul Anfal. قال تعالى ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún wa pé. واذكروني أذكركم. ọlọ́run ọba àlékè ọlá ó ní ẹ máa rántí mi tẹ́ ẹ bá ti rántí mi èmi náà ó máa rántí yín. فماذا بعد ذلك؟ kí ló kù lẹ́yìn yẹn. قال واشكروا لي ولا تكفرون. ọlọ́run ọba wa ní ẹ máa dúpẹ́ fún mi ẹ máa ṣàìmoore gbóore tí mo bá ṣe fún yín ẹ máa dúpẹ́. لقد عرفنا كيف قارن سبحانه وتعالى بين الذكر الأمر بالذكر والأمر بالشكر. a rí bí ọlọ́run ọba àlekè ọlá ṣe fi wéra wọn ìpàṣẹ pẹ̀lú ìrántí àti ìpàṣẹ pẹ̀lú ìdúpẹ́. وما كون الإجابة أو الجواب من الأمر اذكروني أذكركم وفي الشكر واشكروا لي ولا تكفرون ولم يقل واشكروا لي أشكركم. ọlọ́run ọba àlekè ọlá ó pa wá láṣẹ àti mọ ìgbékalẹ̀ ọlọ́run ọba tó fi pa wá láṣẹ pé tẹ́ ẹ bá ti ń rántí mi màá máa rántí yín tẹ́ ẹ bá dúpẹ́ fún mi màá máa dúpẹ́ fún yín ọlọ́run ọba sọ pé ẹ rántí mi tẹ́ ẹ bá rántí mi ẹ rántí yín. فكل ما بين الذكر والشكر من تعليم وحكمة من تعاليم وحكم وآداب وهو متعلقات كمتعلقات الجمل. dídá bá ń sọ̀rọ̀ ń gba ìrántí yìí bó ti ṣe mú ẹ̀kọ́ dání tó mú òye dání tó mú ìmọ̀ dání ó ní àsopọ̀ tó jẹ́ sí pé ní ó pọ̀ jaburata. ولنقرأ من سورة الأنفال. káwá sọ̀rọ̀ ní àyà tó ń sọ̀rọ̀ ìrántí ní Suratul Anfal. قوله تعالى. níbi ọ̀rọ̀ Ọlọ́run bá àlékè ọlá tó ń sọ yìí pé. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض. ọlọ́run ọba àlékè ọlá ó ní ẹ̀yin èèyàn ẹ máa rántí nígbà tó jẹ́ sí pé ní ẹ kéré jọjọ ọ̀lẹ ní ilé rílẹ̀ tẹ́ ẹ tí ì lè dá nǹkan ṣe. تخافون أن يتخطفكم النار. tẹ́ ń páyà pé sáwa náà ó sì rí ibi débi tá à ń lọ báyìí sáwọn èèyàn ò ní dí wa lọ́nà báyìí ṣé wọn ò jarí níta fẹ́ jẹ́jẹ́ báyìí ṣé wọn ò ní jẹ́ ká kú sọ́nà. فآواكم. èmi ọlọ́run ọba àlékè ọlá mo wá ràn yín lọ́wọ́ mo kó yín mọ́ra. وأيدكم بنصره. èmi ọlọ́run ọba àlékè ọlá wá kún yín lápá mo ràn yín lọ́wọ́ pẹ̀lú ọ̀nà àrànṣe látọ̀dọ̀ èmi ọlọ́run pé ń tẹ́ ẹ fẹ́ ṣe àníkó mọ́ ẹgbà ṣíṣe. ورزقكم من الطيبات لعلكم تشكرون. ọlọ́run ọba àlékè ọlá ní àwa ṣe àrísìkí àwọn oníranran nǹkan dáadáa mọ́ṣáláṣí dáadáa ilé kéwú dáadáa àwọn èèyàn rẹ̀ dáadáa ibùgbé dáadáa nǹkan àlò dáadáa nítorí kíni kẹ́ ẹ̀ bá máa dúpẹ́ fọlọ́run. وهناك في القرآن سورة يقال لها سورة الإنسان. ìwà ń bẹ nínú alukur'ani náà súrà kan tí wọ́n ń pè ní súrà tí ń sọ̀rọ̀ ń pa ọgọ́rọ̀ ènìyàn. وافتتحت هذه السورة wọ́n wá yí ọwọ́ sílẹ̀kùn ìwọnú ọ̀rọ̀ súrà náà. استفهامية تقريرية. pẹ̀lú ìbéèrè tí ń fi nǹkan rinlẹ̀. هل أتى على الإنسان حين من الدهر
ọlọ́run ọba àlékè ọlá ó ní dájúdájú àsìkò kan ti wá tó jẹ́ sí pé ọmọ ènìyàn ò jẹ́ nǹkan kan lérílẹ̀. lam yakun shay'an madhkura. ọmọ ènìyàn yẹn ti ń bẹ nígbà àgbáyé kọ̀kọ̀ àmọ́ àwọn èèyàn ò tí ì rí wọn ò tí ì mọ̀ gbà tí wọ́n bí wọn ò tí ì mọ̀ tí ó dà wọn ò tí ì mọ̀ tí ó ṣe nú ayé. inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. ọlọ́run ọba àlékè ọlá ní adọ́ ọmọ ènìyàn láti bí àtọ̀ àwa ní kí àtọ̀ yẹn kó yíra padà kó di ẹ̀jẹ̀ kíkí kó di bá sí ẹran àwa gbé gba àwọn eríṣiríṣi ààyè nínú ìyá rẹ̀ apàdà wa sọ ọ́ dẹni tó jẹ́ sí pé ní àfúnlétí àfúnlójú àwa ṣe lẹ́ni gbà tó jẹ́ sí pé gbà tó dáyé bí wọ́n fetí yẹn gbọ́rọ̀ bẹ́ẹ̀ sì ní ń fi ojú yẹn rí ire sì ń fi etí rẹ̀ gbọ́ ire sì máa ń ṣeré. inna hadaynahu as-sabila imma shakira wa imma kafura. ọlọ́run ọba àlékè ọlá wá ní ọmọ ènìyàn náà tá a fi ṣe eré rán tó jẹ́ sí pé ní ó gbé nǹkan rẹ̀ kalẹ̀ àwa fi ọ̀nà mọ́ ọmọ ènìyàn pé ṣé yóò wá ṣeré láyé ni yóò dúpẹ́ fọlọ́run ọba látara dáadáa tọ́lọ́run ṣe sísà kání rẹ̀ àbí yóò ṣe àìmọ̀kan pẹ̀lú pé yóò ṣe kèmí kò ní borí ọlọ́run. al-iftitahiyya da'at afkarana ila an nadhkura amsana. ọ̀rọ̀ ìwọnú ọ̀rọ̀ yẹn tí ọlọ́run ọba àlékè ọlá ń sọ yìí pé ìgbà kan ti wá tó jásí kó ọmọ èèyàn ò jẹ́ nǹkan kan ìrántí àná ìran wa létí àná wa ni. annahu qad ata alayna hinun min ad-dahr lam nakun shay'an madhkura. ń sọ fún wa pé ní ìgbà kan ti ń bẹ láyé táwa náà tá a jẹ́ nǹkan kan nínú ayé dépò páwọn èèyàn ó máa sọ pé lágbájá ọmọ lágbájá ń ṣe nǹkan rẹ̀ báyìí. wa dhakara ma yushabihu ma dhakara fil anfal. ó tún wá sọ nǹkan tó jẹ́ sí pé ní ó jọ nǹkan tí ó sọ nínú Suratul Anfal. thumma dhakara mannahu alayna annahu manna alayna bi hidayati sabil. bẹ́ẹ̀ lọ́lọ́run ọba àlékè ọlá tún wá ń sọ àánú rẹ̀ ìdẹ̀ra rẹ̀ yìí tó jẹ́ sí pé ní ó ṣe fún wa láti mọ̀nà yìí pé ní ó ní ká ṣe dáadáa ká sì wá dúpẹ́ lérí dáadáa tó ṣe fún wa. faja'ala ikhtiyara biyadina. ó wá fi ìṣẹ̀ṣà sí ọwọ́ wa pétọ̀ lẹ́yìn ìgbà tó ń fún wa ní làákàyè bàbá sì fi làákàyè wa á fi ṣe dáadáa tá a mọ̀ọ́rẹ́ fọlọ́wọ́n ọba tá a dúpẹ́ fọlọ́wọ́n ọba ni àbá ṣe kèfèrí lórí gbogbo ìtọ́lọ́wọ́n bàbá ṣe fún wa. imma dhakiran shakiran wa imma kafuran munkira. ọlọ́run ọba ní ọmọ ènìyàn tá a fọ̀nà mọ̀ yìí bóyá yóò tara bẹ́ẹ̀ yóò wá rántí ọlọ́run ọba tó ṣe dáadáa fún un kó wá dúpẹ́ fún un àbí ńgbà tá a bá kí ọmọ ènìyàn tán yóò wá jẹ́ ní tí ó mú ìdí sórí ọlọ́run ọba tí yóò wá ṣe kèfèrí. nashkuru akhana ila Allahi annahu ja'alahu Allahu ta'ala min al-abd alladhi yadhkuru amasahu wa yazkuru ayyamahu al-khaliya ويدعو إخوانه المسلمين أنني عبد ذاكر شاكر لرب العزة. àní à ń bá ọmọ ìyá wa àfa wa olùdásílẹ̀ àyè yìí àwọn àfa wa ṣàfihàn àlàyé à ń bá wọn dúpẹ́ lérí yìí pé ní wọ́n rántí àná bí ọlọ́run ọba ṣe gbé wọn kalẹ̀ lánàá tán wá pé gbogbo wa pé tọ̀ nǹkan tí mo fẹ́ ká dìjọ ká ẹ wá bá mi ṣe ní pé ẹ wá bá mi dúpẹ́ bọ́lọ́run ọba ṣe látàná tó wá ní kí ní ìtumọ̀ dáadáa lénìí. abdu rabbihil musamma bi Muhammad Shafi'i. àní ẹrú ọlọ́run ọba yìí tá ń sọ yìí náà ni àwọn àfa wa Muhammad Shafi'i Alaye. ibn al-Imam Muhammad Shuaib. tí wọ́n jọ ọmọ bàbá wa síwájú ẹ̀sìn Imam Shuaib. ibn Sulaiman ila al-ajdad. tìlá tí wọ́n tún jọ ọmọ bàbá wa Suleiman títí tó fi dọ́dọ̀ bàbá ìpìlẹ̀ wọn tí wọ́n ṣe dáadáa tán fi wá sí dáadáa ṣe lẹ́yìn. Allahu akbar wa lillahi alhamd. ọlọ́run ọba ló tóbi ju ti ẹ̀sìn lọ́pẹ́ ṣe. yadhkuru wa yashkuru amasahu. wọ́n rántí wọ́n sì ń dúpẹ́ àná wọn. amasahu. àwọn ìkọjá ìjẹta ìjẹrin ìjànú títí tó fi dà lẹ́tẹ̀ fún wa. الآماس البعيد والآماس الآماس البعيدة والآماس القريبة. wọ́n fi ń dúpẹ́ àná tó jásí kó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ àti tó súnmọ́. هذا المكان àyè tá ń bẹ́ẹ̀ yìí. حين من الدهر لم يكن فيه مسجد. ní àwọn àsìkò kan nínú ayé kò sí ti ń jẹ́ mọ́sálásí láàyè yìí. هذا المكان àyè yìí. حين من الدهر ماذا نبدأ أو نريد أن نبني مسجدا تخليدا واعترافا وإرفانا بأعمال الأجداد الصالحين والسلف السابقين
ولم يكن هنا من شيء لكن نذكر ذلك اليوم الذي وضعنا هذا المسجد. ní àná tó jẹ́ sí pé ní kò jìnnà púpọ̀ ń bẹ nínú èrò wa wípé ní a fẹ́ gbé mọ́ṣáláṣí kalẹ̀ láti máa fi rántí àwọn bàbá wa tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n ti lọ ìwọ̀n ń bẹ nínú èrò wa àti ìwà gbẹ̀ kankan sí i ó wà láyè lásán àti wọ́n ń dúpẹ́ àná lásìkò tó jẹ́ sí pé ní àwa ń gbé òkúta kalẹ̀ pé tọ̀ à ń bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tí ó máa jẹ́ mọ́ṣáláṣí tá a mọ̀ tí ó máa jẹ́ ti masjidi Sheikh Shuaib Alaye. فتأسيس المسجد من تعاليم الإسلام ومن سنة رسول الله صلى الله عليه وسلم التي دعانا رسول الله صلى الله عليه وسلم بالقيام بها. àní ìkọ́ mọ́ṣáláṣí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni nínú nǹkan tó jásí pé Ànábì wa Muhammad pè wá lọ síbẹ̀ ni. ذلك اليوم ọlọ́jọ́ náà lọ́hùn-ún. كأمس. ó dà gẹ́gẹ́ bí àná báyìí. القريب. tó àná tó súnmọ́. بوضع الحجر الأساسي لهذا المسجد كمسجد أسس على التقوى أحق أن تقوم فيه من أول يوم. àní oúnjẹ oyin rán wa létí àná tó jẹ́ sí pé ní à ń gbé òkúta ibi àṣẹ foundation kalẹ̀ tó jẹ́ sí pé ní à ń gbé kalẹ̀ lérí ìpáyọ̀ Ọlọ́run ọba tó sì jẹ́ sí pé ní ó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn gbòǹbẹ̀ gẹ́gẹ́ bí àwọn mọ́ṣáláṣí tó ti ṣáájú. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. rí ilé Ọlọ́run ọba tọ́lọ́run ọba ní í ṣe òótọ́ Ọlọ́run ọba ní ká máa rántí ń bẹ̀ ká má pe nǹkan mi ń bẹ̀. الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. Ọlọ́run ọba ló tóbi jù Ọlọ́run ọba ló tóbi jù Ọlọ́run ló tóbi jù gbogbo ohun tí ń tóbi lọ tí ẹ̀sìn lọ pẹ́ ṣe. الله أكبر كبيرا. Ọlọ́run ọba ló tóbi jù gbogbo ohun tó tóbi lọ. والحمد لله كثيرا. ọpẹ́ jaburata ni fọ́lọ́run ọba lè kí ọlá. وسبحان الله بكرة وأصيلا. àní mímọ́ ni fọ́lọ́run ọba ní àfẹ̀mọ́júmọ́ àti lásàálẹ̀. لا إله إلا الله وحده. àní Ọlọ́run ọba mi ta lè máa ṣe ta lè máa pè ta lè máa wàrà lọ́wọ́ rẹ̀ ọba kan ṣoṣo náà ni ọba tó jẹ́ sí pé ní ó má déhùn ẹ̀ṣẹ̀ lérí ẹrú ẹ̀. ونصر ó عبده. sì rán ẹrú ẹ̀ lọ́wọ́ pé kó láti وهزم ọrí. الأحزاب وحده. gbogbo àwọn tọ́níkò ní rọ́nà lọ Ọlọ́run ọba ní ẹgbẹ́nu dákẹ́ yóò rí kọ́ yóò sì gbà ṣíṣe. مخلصين له الدين هنفاء ولا نشرك به àní أبدا. gbogbo sẹ́yà ṣe lẹ́ni tó ṣe ní mímọ́ sàká ní Ọlọ́run ọba ni tí ó sì ní wá orogún pẹ̀lú Ọlọ́run ọba àlékè ọlá láíláí. وضعنا أساسه كمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه. àní mọ́ṣáláṣí yìí á gbé kalẹ̀ ní mọ́ṣáláṣí ìpáyọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí àkọ́kọ́ ìgbà tó jẹ́ sí pé ní àwọn èèyàn lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn bẹ́ẹ̀. وكبيت أذن الله أن يرفع. bẹ́ẹ̀ sì ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ọba tó jẹ́ sí pé ó pàṣẹ yìí pé ní àní a gbé mọ́ṣáláṣí ẹ máa kọ́ mọ́ṣáláṣí kẹ́sì máa gbé ga. ونجعل فيه نورا من نور الله. àwa fi ìmọ́lẹ̀ sínú ìmọ́lẹ̀ tọ́lọ́run ọba tí ń jẹ́ ti kọ̀kọ̀ àti ti gbangba. نور العبادة. òun náà ni ìjọsìn fọ́lọ́run. نور الذكر. òun náà ni ìrántí Ọlọ́run. نور التعليم والإرشاد. òun náà ni pé ká máa dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn. نور الإخوة الإسلامية. èkó sì máa dá ìmọ́lẹ̀ ìjọ kan ṣoṣo ọmọ ẹ̀yẹ nínú ẹ̀sìn. نور التسامح والتفاهم. kó sì máa jẹ́ ìmọ́lẹ̀ yìí pé ní ká máa ṣàmójúkò fúnra ká sì máa gbọ́dọ̀ ayé nínú ẹ̀sìn. نور المحبة وحسن المعاملة. àní ìmọ́lẹ̀ tí ó máa jáde ń bẹ̀ kó máa jẹ́ ìmọ́lẹ̀ ìfẹ́ àti máa bá rẹni ṣe lérí dáadáa. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح. ìmọ́lẹ̀ ilẹ̀ àti sánmà tó ti jẹ́ pé ìmọ́lẹ̀ rẹ̀ náà ó dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tá a gbé sínú ìgò. في بيوت nínú ilé أذن kan الله أن ترفع. tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́pàṣẹ pé ilé náà ní kẹ́ ẹ máa gbé ga kẹ́ ẹ máa gbé ga kẹ́ ẹ máa gbé ga kan wà ní jìnnàjìnnà kan sì máa rí i pé ọlọ́wọ́n bá ويذكر yìí فيها اسمه. tọ́lọ́ba wa ga bẹ́ẹ̀ ní ti ojú ní ojú nìkan máa wá láti ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ láti máa والآصال. wá kírun ń bẹ̀ láàárọ̀ àti lálẹ́. رجال لا تلهيهم تجارة àwọn ولا àwọn بيع yóò عن máa ذكر kírun ń bẹ̀ الله òun làwọn ẹgbẹ́ وإقام ọlọ́wọ́n ọba الصلاة àtọ́jọ́ sí pé títà وإيتاء rírà الزكاة kò lé wọn kúrò يخافون níbi ìmọ̀ يوما rántí ọlọ́wọ́n ọba تتقلب فيه wọ́n sì máa yọ القلوب sàká والأبصار. wọ́n sì máa rántí ọlọ́wọ́n ọba tó jẹ́ sí يجزيهم pé الله ní أحسن ما ọjọ́ عملوا. náà ó lè tó jẹ́ sí pé gbogbo gíṣẹ́ ó máa gbára wọn. الله أكبر. ọlọ́wọ́n ọba tóbi ju gbogbo tó tóbi lọ. هذا البيت. ilé ọlọ́wọ́n ọba tá ń bẹ́ẹ̀ هذا bẹ́ẹ̀ المسجد. mọ́sálásí yìí. ودعناه كيوم وضع مسجد رسول الله صلى الله عليه وسلم في كوبا
akọ agbé òkúta ẹ̀ka lẹ̀ ńjọ́ tá ń de foundation rẹ̀ gẹ́gẹ́ bí ijọ́ tá Nábì wa Muhammad ń gbé foundation ilé Ọlọ́run ọba tí ń jẹ́ Masjid Quba ní Madina. wa idha ijtama'na fi sahati al-masjid. tá a bá wá jókòó ní gbangba mọ́sálásí. aw fi zawiyatin min zawaya. àbí ní agbègbè kan nínú àwọn agbègbè inú mọ́sálásí náà. aw fi janibin min jawanibi. àbí ní ẹgbẹ́ kan nínú àwọn àyè kan tí ń bẹ nínú agbègbè rẹ̀. kama ijtama'na ams bi'aliyatin min al-ulama'i wad-dakatira والأساتذة للتفاهم بين العلماء كيف نتفاهم ونقيم أخوة إسلامية متفاهمة. gẹ́gẹ́ bó jẹ́ sí pé gbogbo àpéjọ lánàá tá ń dára lẹ́kọ̀ọ́ báwo la ṣe fẹ́ ní àgbọ́yé àti àṣepọ̀ tó jẹ́ mẹ́rẹ́ láàrin àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba. إنما ندعو إلى ما يدعو إليه الإسلام والقرآن الكريم. àní ìpèpè yẹn ó ń pè wá ó sì ń bá wa sọ nǹkan tí Islam pè wá sí tá Nábì wa Muhammad bá wa sọ ni. لنكون لله تعالى وللدين إخوانا متحابين. kálíbà jẹ́ ọmọ àyà ẹ̀sìn tájọ́ máa ṣe pọ̀ tá a ní fi ara wa tá a ní ní kíníkíní ara wa nù. ذاكرين شاكرين لرب العزة. yẹn ni tí ó jọ máa rántí Ọlọ́run ọba tí ó sì máa dúpẹ́ fọlọ́run ọba àlékè ọlá. اللهم لك الحمد. Ọlọ́run tiẹ̀ lọ́kọ́ ẹ ṣe o. قبل أن خلقتنا. kó síwájú kó tó dá wa. فأنت الحي القيوم. ìrẹ́ ló bá àlàyé tó dá dúró. قبل كل حي. síwájú gbogbo àlàyé. وأنت الدائم الأبدي الأزلي الأبدي. ìrẹ́ sì lọ́ba tí ó máa bẹ lọ láíláí tó máa bẹ láíláí lọ láíláí tí kò ní jẹ́ tiẹ̀. بك حيينا وبك نحيا. pẹ̀lú rẹ lọ fi ní ká máa bẹ pẹ̀lú rẹ náà sì láà fi ń sẹ̀mí. ولك نعمل. pẹ̀lú rẹ sì láà fi ń ṣiṣẹ́. ونخلص العمل والدين. bẹ́ẹ̀ sì là ń ṣe ẹ̀sìn àti sẹ́tà ń ṣe ní mímọ́ fún sàkánì rẹ Ọlọ́run ọba. وإياك نعبد وإياك نستعين. Ọlọ́run ọba sì lẹ́ẹ̀lẹ́ là á máa sọ̀dọ̀ rẹ sì láti máa wá ìkúnlẹ́pọ̀. اللهم لك الحمد حمد الحياة حمد الخلق حمد الوجود حمد الحياة الطيبة. àní tiẹ̀ lọ́pẹ́ ń ṣe ọpẹ́ yìí pé ní ọ̀dá wa sáyé gbàtọ́ ọ̀dá wa sáyé tán ọwọ́ ní ká máa ṣẹ̀mí ìṣẹ̀mí wa ó jẹ́ ìṣẹ̀mí jákujàku ó jẹ́ ìṣẹ̀mí tó mọ́ sísà ká ní Ọlọ́run ọba. لك الحمد والشكر والعرفان حمد الأصول الطيبة. àní tiẹ̀ lọ́pẹ́ ń ṣe ọpẹ́ tó jẹ́ sí pé ní àfihàn pàápàá àti ìbàbàrà àti ìmoore àwọn ìpìlẹ̀ wa tí wọ́n bí wa tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n tọ́ wa dáadáa. الأصول التي نضرب مثلا كما قلت في إبراهيم في سورة إبراهيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. àní àwọn ìpìlẹ̀ wa yìí tó jẹ́ sí pé ní tá a bá fẹ́ máa fi ọ̀rọ̀ wọn wé a máa fi ọ̀rọ̀ wọn wé ọ̀rọ̀ Ọlọ́run ọba èyí tó jẹ́ sí pé ní ó ń sọ yìí pé ìpìlẹ̀ àwọn dà gẹ́gẹ́ bí ilẹ̀ kan tó jẹ́ sí pé ní ilẹ̀ náà ilẹ̀ dáadáa ni àwọn nǹkan tá a gbìn síbẹ̀ tí ó bá máa jáde nǹkan dáadáa ni ó máa jáde ńbẹ̀ tó jẹ́ sí pé ibẹ̀ làwọn àfáà wa tọ́lọ́run fi àyè dá lọ láti jáde. هذا عبد من عبادك الصالحين. àní ẹrú rẹ̀ yìí tọ́lọ́run bá gbé àyè yìí fún ti ṣe àfáà wa láyé nínú àwọn ẹrú rẹ̀ tó nìkan wá ní wá ṣeré ni. الذي كان رمز استجابة الصالحين. tó wá jẹ́ àpẹẹrẹ gbígbàdúrà àwọn ẹni rẹ̀ tàná. نذكر عندما يسأل كعبدك محمد شعيب ذرية طيبة. nígbà tí àwa máa ń sọ nígbà táwọn èèyàn bá ń béèrè pé ta lẹni tí ẹ máa ń sọ tí wọ́n ń pè ní Alaye yìí. نذكر. a máa ń sọ pé. عندما يسألك عبدك محمد شعيب. nígbà tí ẹrú rẹ ti ń jẹ́ Shuaib tí ń gbà tí ń pè ọ́ tí ń ra ọ́ la ṣẹ̀ sí Ọlọ́run. أجبت دعوته في شخصية عبد من عبادك وذرية من ذرياتك. tó wá dáhùn ìpè pé àwọn bàbá àtàná lérí ẹrú rẹ̀ kankan gbòógì tó gbé àyè yí kalẹ̀. ربي هب لي من الصالحين. pé Ọlọ́run dákun mọ́tà ṣe fún mi náà nínú àwọn tí mo bí yẹn tí ó wáyé tí ó jà àwáyé wá ṣe. وكما سأل زكريا. gẹ́gẹ́ bí Zakaria náà ṣe ń bẹ lọ́hùn. واجعل من لدنك ذرية طيبة. dákun fún mi láwọn àgbẹ̀yìntẹ́yìn ويرث من آل يعقوب. tó jẹ́ sí pé wọ́n jogún mi tí wọ́n jogún gbogbo ṣẹ́tà àwọn ará ilé Yakuba tí wọ́n sí láyé. اللهم لك الشكر على استجابة السابقين. àlọ́hùn tí ẹ lọ pẹ́ ń ṣe lérí ìdáhùn àdúrà ìbíyà bùkátà àwọn bàbá àtàná lérí àwọn bàbá àtẹ̀ní àwọn aláàjì wa Ṣáfì Alaye. كما
أجبت دعوة أبينا وإمامنا وسيدنا إبراهيم gẹ́gẹ́ bó ṣe dáhùn ìpèpè yìí tí ìrawọ́rasẹ̀ tí aṣíwájú wa Ànábì wa Ibrahim náà tó rawọ́rasẹ̀ sísàká ní Ọlọ́run. حيث يقول láyé tí ń sọ yìí pé. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك. láyé dídé ń sọ pé Ọlọ́run àtèmi àtàwọn ọmọ mi mọ́sà ṣe mí ní olùjúwọ́júṣẹ̀ ju ọkàn lẹ̀ fún èrè Ọlọ́run ọba àti gbogbo tí ó máa tara wa jáde. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. Ọlọ́run ìjọsìn wa wá gbọ́ wa ṣe ní ìjọsìn gidi tá a bá pàdé wájú Ọlọ́run ọba kó sì fẹ́rí gbogbo díẹ̀ mi tá a bá kù sí kó fẹ́rí ẹ̀yìn wá torí kó lọ́ọ́ fẹ́rí jí ń tọ́ sí kẹ́ni. وكأن الإمام شعيب أو إمام شعيبا كان كإبراهيم عندما يسأل ربه وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. àdódà ẹ jẹ́ bí ìgbà yìí pé ní bàbá wa Shuaib Alaye ọ̀dà ẹ jẹ́ bí ànábì wa Ibrahim nígbà tí ń bẹ lóhùn wípé dákun bá mi yọ nínú àwọn ọmọ mi àwọn ọmọ rẹ tó jẹ́ sí pé ní wọ́n máa ka ìwé Ọlọ́run ọba tí wọ́n sì máa fi tó àwọn èèyàn sọ́nà. فإن لم يكن حاضرا حينئذ. tá a bá sí nígbà tí wọ́n ń bẹ lọ́hùn ọba tá a sì ń bẹ. فقد شاهدنا وحضرنا عندما أجبت الدعوة. àwa à ń bẹ́ńbẹ́ ó sojú wa ńgbà tí Ọlọ́run ọba ní kí àdúrà tí wọ́n bẹ lọ́run ọba ìráwọ́rasẹ̀ wọn sísà ká ní Ọlọ́run ọba ńgbà tí Ọlọ́run ọba sọ pé mo gbàdúrà náà. هذه الإنجازات الهائلة. rí àṣeyọrí buhari àtọ́lọ́run ọba ṣe sáàyè yìí. أكبر من المكيدة ومن الحيلة. ó kọjá kálá afẹ́ déètì afẹ́ ṣe bí ìgbà páàrí àbáàrí afẹ́ ṣe bí ìgbà yìí pé kí ni bẹ́ẹ̀. إذ لا يكون ما لم تشاء إلا أن يكون ما شئت. kò torí pé ní tíwọ́ Ọlọ́run ọba ò bá fẹ́ kó rí bó ṣe rí yà bí àwọn ẹrú kan ò fẹ́ kó rí bó ṣe rí tíwọ́ Ọlọ́run ọba bá ti fẹ́ kó rí bó ṣe rí yìí yóò sì máa rí bẹ́ẹ̀ báwo bá tiẹ̀ lérò ẹ̀. فلك الحمد. tiẹ̀ ló pẹ́ ṣe. عند سمع الدعاء. nígbà tó ń gbàdúrà àwọn bàbá lánàá. ربنا إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. àní ńgbà tí anabi wa Ibrahim àti anabi wa Ismail tí wọ́n gbélé Ọlọ́run ọba kalẹ̀ tí wọ́n sọ pé Ọlọ́run mọ́sá gbà á lọ́wọ́ wa tó wá ṣe kò ń gẹ́ bẹ́ẹ̀ fún àwọn bàbá wa Shuaib táwọn náà tọrọ látọ̀dọ̀ Ọlọ́run ọba yìí pé Ọlọ́run mọ́sá ṣàánú mi mo fẹ́ ṣe mèremère báyìí tó wá ní kí wọ́n rí gbé kalẹ̀ látọ̀dọ̀ àwọn àfa wa Alaye tó jẹ́ sí pé àdúrà tàná yìí pé Ọlọ́run mọ́sá gbà á lọ́wọ́ mi àti gba Ismail tó wá ṣẹlẹ̀ lérí bàbá Shuaib àti àwọn àfa Shafi Alaye. اللهم لك الحمد. Ọlọ́run tiẹ̀ lọ pẹ́ ṣe. عند سمع الدعاء. nígbà tó ń gbọ́ àdúrà wọn lánàá. اللهم لك الحمد. tiẹ̀ lọ pẹ́ ṣe. عند إجابة الدعاء. nígbà tí wọ́n ń bẹ lọ́n lánàá àti ìgbà tó gbà tá a rí lẹ́nìí. اللهم لك الحمد. àní tiẹ̀ lọ pẹ́ ṣe. حمد عبد مريد للخير. ọkọ̀ pẹ́ fún ẹrú tó jẹ́ sí pé ń ro dáadáa ń béèrè dáadáa ní sàkání Ọlọ́run. وناو للعمل الصالح. tó jẹ́ sí pé ń dà níyàn ìgbà ni mo fẹ́ jáwọ́ ayé wa ṣe rere tí wọ́n sì wá rí dáadáa náà ṣe. ومخلصا قدر الطاقة. tí wọ́n sì jẹ́ ẹni tó ṣe mí má bágbára wọn ṣe tó àwọn ẹni rẹ̀ mọ̀ ìpè ẹni yìí gbìyànjú láti jẹ́ olùpáyọ̀ Ọlọ́run àti ọmọlúwàbí. اللهم لك الحمد. Ọlọ́run tiẹ̀ lọ pẹ́ ṣe. أنت الذي تطلع على الضمائر. ìwọ lẹ́nu tó orí kọ́kọ́ ẹnì kọ̀ọ̀kan. اللهم لك الحمد. àní tiẹ̀ lọ pẹ́ ṣe. أنت الذي تظهر ما في الكوامن. ìwọ lẹ́nu tó jẹ́ sí pé ní nǹkan tí ń bẹ nínú èrò wọ́n lọ́ọ́ ní kó sí dáadáa kó jáde sí dáńgbàgbà. فقد أظهرت للعنام. ó ti wá fi èrò dáadáa tàná fi wá fi hàn sí gbogbo ayé lẹ́nìí. أن هذا العبد محمد شافعي عبدك. ó fi hàn yí pé ẹrú rẹ àfáàwá Muhammad Shafi Alaye ẹrú rẹ ni wọ́n ṣe. فقد أظهرت للعنام. ó ti wá fi hàn sáyé. أنه مريدك. pé ẹni tó jẹ́ sí pé ń gbèrò rẹ Ọlọ́run ọba ni. فقد أظهرت للعنام. ó ti wá fi hàn sáyé. أنه عامل في حقلك. pé ẹni tí ń ṣiṣẹ́ ń sàkánì rẹ Ọlọ́run ọba ni. وتحت كنفك. ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ àsíá òrùlé rẹ Ọlọ́run ọba ni àfáàwá Alaye. لك الحمد حمد النصر والفتح. àní tí ẹ lọ pẹ́ sí ọpẹ́ àrànṣí àti ìdáṣeyọrí. حمدا يليق بكمالك وجمالك وجلالك. ọpẹ́ kan tó jẹ́ pé yóò máa ṣe kò ń gẹ́ gbígbọ́ngbọ́n rí Ọlọ́run ní ìbùkún rí Ọlọ́run ẹwà àti àríṣe àríyọrí rí Ọlọ́run ọba. حمدا يستغرق الألفاظ الشارحة معناه. ọpẹ́ kan tó jẹ́
pé ní ó tẹ gbogbo àwọn gbólóhùn ìdúpẹ́ tó tẹ̀ rí. ويسبق الألحاظ التامحة أدناه. ní ọpẹ́ kan tó jẹ́ sí pé ní ìmọ́lẹ̀ rẹ̀ ó kọjá nǹkan tó jẹ́ kó súnmọ́ ní tẹ̀yàn fojú rí. حمدا نستزيد به على الإنجازات الهائلة القادمة. ọpẹ́ tó jẹ́ sí pé ní yóò tún máa bí àwọn àṣeyọrí ńláńlá lérí àṣeyọrí ńláńlá eléyìí tá a rí yìí jò ní pẹ́. اللهم لك الحمد. ọba ọlọ́run ọba tí a lọ pẹ́ ṣe. أنت الحي المحيي. ìrẹ́ lọ́ba tí jẹ́ sí pé àlàyé ní títún wáyé ni. لك الأمر ولك الخلق ولك الخمر وتخلق ما تشاء وتختار. àní ìrẹ́ ọlọ́run ọba ìwọ lọ́ọ́ máa dá ẹ̀dá tó máa gbé kalẹ̀ tó máa tún wá sa ẹ̀dá lẹ́sà pé kó jẹ́ ni ẹ̀sà nínú àwọn ẹ̀sà nú ayé. اصطفيته واخترته. ìwé lọ́sà ọ̀fọ̀ àwa láyé ọ̀sà wọn láṣẹ òṣìṣẹ́ wọn lẹ́ni ẹ̀sà lọ́dọ̀ rẹ̀. من بين أقرانه. láàrin àwọn akẹgbẹ́ wọn nìkan jẹ́ ni àwa yìí wá ṣe eré. فاجعله خالصا لك مخلصا. ọlọ́run gbogbo wàhálà wọn yìí dákun mọ́sà ṣe ní nǹkan tó mọ́ pọ́nbélé sàkánì ìrẹ́ ọlọ́run kẹ́ báwọn náà ṣe ń ṣe mímọ́. واحفظه يا من حفظت السماوات والأرض ولم يوجزك ولم يؤدك حفظهما. ọlọ́run ọba dákun máa bá wa sọ wọn gẹ́gẹ́ bọ́ sí ń sọ sánmà àti ilẹ̀ tó ti sẹ́ni pé sí sọ sánmà àti ilẹ̀ náà kòkó rẹ̀ ọlọ́run ọba lágara. لك الحمد إذا جعلته فهرا لبيتي ودار الحي. àní tiẹ̀ ló pẹ́ ṣe nígbà tó ṣe àfọ àṣàfihàn Alaye ní fàárí àmúyangàn inú ilé Alaye àtẹ̀bí Alaye àtìrán Alaye. ليكون حيا بحياتك وبدينك وبأمرك ودعوة إليك. àní kí wọ́n lè bá a máa jẹ́ ẹni ayé tí ń yé ni nínú ẹ̀sìn rẹ nínú sẹ̀mí rẹ nínú òsùnmọ́ rẹ ọlọ́run ọba àti ṣe dáadáa ìsàkánì rẹ ọlọ́run ọba. لك الحمد إذا يسرت له أن يرفع لواء دار Alaye. àní tí ẹ lọ pẹ́ ṣe nígbà tó jẹ́ sí pé wá ṣe ìyọ̀ǹda pé àní ìmọ̀ràn tí àgbéga ilé Alaye tó fún wọn ṣe kò ń gẹ́ pé kó jẹ́ sàkání wọn. ليعرف الناس أن الحي أو دار Alaye من أمر ربه ولطف ربه ونصر ربه. àní ọ̀njẹ́ ká máa mọ̀ pé ilé Alaye nínú ilé kan tí ọlọ́run ọba ń yé nínú àrísìkí èrè ọlọ́run ọba àtàánú èrè ọlọ́run ọba ti kòńgẹ́ èrè ọlọ́run ọba ni. لك الحمد حمد النصر المبين. à ń dúpẹ́ fún ọlọ́run lérí àránṣẹ́ yìí tó fojú hàn. والفتح العزيز. àti ìṣípayá yìí tó jẹ́ sí pé buhaya. إنا فتحنا لك فتحا مبينا. àní àwọn ọlọ́run ọba ti ṣílẹ̀kùn àránṣẹ́ tí ò ní tì má fún yín o. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. ìṣípayá yìí kọ́ lọ́wọ́ ọba lè bá a máa fi ṣàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí tẹ́ ti ṣẹ̀ síwájú àti yìí tẹ́ tún máa ṣẹ̀. ويتم نعمته عليك ويهديك صراطا kí مستقيما. ọlọ́run ọba sì pé ìdẹ̀ra rẹ̀ lé yín lérí kó sì wá fẹsẹ̀ yín lé ọ̀nà tó jẹ́ sí pé èèyàn máa tọ̀ tí fi rí ojú rí ọlọ́run tí fi dàrú Jánnà. اللهم ọlọ́run تقبل حمدنا dákun má ṣàgbà ọpẹ́ wa o. بجلالك pẹ̀lú gbígbọ́ngbọ́n rẹ̀ ọlọ́run. لا بمقدارنا. máa wò báwo a ti ṣe mọ bí wọn náà bá ṣe tó ní kó fi gba ọpẹ́ wa. وباللسان الذي àti pẹ̀lú àwọn tó jẹ́ sí pé أعطيتنا نشكر. fún wa pé ká fi dúpẹ́. ونحن صغار وقليل وأقلة. a sì kéré jọjọ ní sàkánì rẹ̀ ọlọ́run ọba nínú gbígbọ́ngbọ́n rẹ̀ ọlọ́run. وأنت العظيم الكبير. ìwọ sì lọ́ba tó tóbi tó bùháyà. تقبل الحمد. ọlọ́run má ṣàgbà ọpẹ́ wa. اللهم ọlọ́run o. أنت السميع. ìrẹ́ lọ́ba tí ń أنت gbọ́. البصير. ìrẹ́ lọ́ba tó rí. أنت القريب. ìrẹ́ lọ́ba tó súnmọ́ أنت ni. المجيب. ìwọ lọ́ba tí dáhùn pépè àdúrà ni. تقبل الحمد وتقبل dákun الدعاء. má ṣàgbà ọpẹ́ wa kó sì gba gbogbo àdúrà wa ìta sí lánàá àti lẹ́yìn àti ìta tún máa ṣe fún àfa wa Alaye àti gbogbo olùṣeré pẹ̀lú wọn. حمدنا وشكرنا وذكرنا لا ينتهي أبدا. àní ọpẹ́ wa àti ìdúpẹ́ wa àti ìrántí wa kò ní dúró láíláí yóò máa lọ síwájú gbogbo ìgbà ni. لكن جعلنا تجمعنا وجميع أعمالنا رمز الاعتراف والعرفان لآلائك التي لا تعد ولا تحصى. àmọ́ ìkójọ wa lánàá lẹ́ni lọ́la lọ́túnla gbogbo ẹ̀ pátá a kàn fi ṣe àpẹẹrẹ ìdúpẹ́ bá a ti ṣe máa ṣíṣà kánì èrè ọlọ́run ọba ni. وشكرا لكل ناصر في الله ولكل مساعد ولكل متعاون معنا.
bẹ́ẹ̀ náà níyà ìyá àgbò lẹ́yìn tó jẹ́ sí pé à ń dúpẹ́ fún gbogbo àwọn alárànṣe ní kọ̀kọ̀ àti ní gbangba ní jìnnà àti nítòsí lérí àṣeyọrí dáadáa lọ́dọ̀ àfáà Ṣáfì Alaye. Jazallahu kulla man lahu dawrun fa'alun ijabiyyun fi an-najah wa fi at-tahqiq. Gbogbo àwọn tó kún ọ lápá lérí àṣeyọrí Ọlọ́run kó bá san wọ́n lẹ́san olóore. Ma min man amila salihan. Gbogbo ẹni tó lọ́wọ́ bábá ní kó ṣe dáadáa. Min dhakarin aw untha. Yálà ọjọ́kùnrin àbúbọ́bìnrin. Wa huwa mu'minun. Tó sì gbọ́ Ọlọ́run bá gbọ́ pé Ọlọ́run bá ní san lẹ́san. Falanuhyiyannahu hayatan tayyiba. Ọlọ́run ọba ní a ṣe ìṣẹ̀mí ire fún ìṣẹ̀mí tó dáa. Walanajziyannahum bi ahsani ma kanu ya'malun. A wá san wọ́n lẹ́san oore yìí tó dáa jù yìí tí wọ́n ṣe lọ. Law shara'na fi dhikri al-ashabi الطيبين الصالحين. tá a bá jẹ́ sí pé ní káàkan máa sọ̀rọ̀ àwọn ẹni rere tó wáyé ṣe eré lọ ní. نعجز أنفسنا ونعجز الجماعة. a kóra wa lágara gbogbo jẹ̀mọ́ àti tún gbọ́ wa náà wọ́n tún kágara pé ìròyìn yìí pọ̀. وهل ربنا لم يعرف الإمام الأكبر الإمام الفلاني؟ ṣé Ọlọ́run ọba àlekè ọlásẹ́kò wàá ma ìmáàmù wa àgbà tó jẹ́ ìmáàmù Fúlàní nílùú tó jẹ́ gbogbo ìmáàmù àgbà fún gbogbo olúwa yìí ni. صاحبنا الإمام يوسف مرتضى. àbí Ọlọ́run ọba wàá ma àwọn àfáwà Yusuf ọlọ́pàá ẹwà ni. أم لم يعرف الخليفة سلمان بن شعيب. àbí Ọlọ́run ọba ò ma àwọn khalifa wa Salman tánjọ́ bàbá Shuaib ni. أم لم يعرف الشيخ يونس. àbí Ọlọ́run ọba ò ma àwọn àfáwà Yunus ni. أم لم يعرف الشيخ سعيد. àbí Ọlọ́run ọba ò ma àwọn sheikh wa Shuaib ni. àmọ̀sá. أم لم يعرف زوجته. àbí Ọlọ́run ọba ò ma ìyàwó wọn ni. كم نذكر؟ mélòó la fẹ́ sọ nínú àwọn àfà àtàlárìsì kí Ọlọ́run ọba àmọ́ gbogbo yìí. الذين كانوا بعيدا أو كانوا قريبا. àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n ń bẹ́ ń jìnnà wọ́n sì náwó sí àwọn àfáwà Alaye àtàwọn tó súnmọ́. سعي الجميع. Ọlọ́run kó bá dúpẹ́ fún gbogbo yín o. وجزاهم جزاء أوفى. Ọlọ́run ọpẹ́ tó bù háyà tí ó ju oore tẹ́ ẹ ṣe lọ Ọlọ́run kó bá ṣe fún yín. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم إن الله غفور رحيم. àwọn eléyìí Ọlọ́run ọba wa tí foríjì ni kó foríjà wa kó foríjà wa kó sì fẹ́ iná Ọlọ́run ọba tí ń gbọ́ tí sì ń rí ni. الحمد لله رب العالمين. ọpẹ́ ní fọ́lọ́run tí ń rẹ gbogbo ayé. والصلاة والسلام على أشرف المرسلين ìjà kúmọ̀ jẹ́ ti سيدنا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. ثم أما بعد اتقوا الله وكونوا مع الصادقين كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. من القول السديد أن يكثر العبد من ذكر أعماسه ومن القول مع الصادقين أن يذكر العبد أعماسه الطيبة ويصلح ويحسن إليهم. ألم ترى كيف قال رب العزة يقول رب العزة وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إلى أن قال واذكر وقل رب ارحمهما إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف. نعم. títí tọ́lọ́wọ́n ọba àlékè ọlá tí fi ń sọ fún wa yìí pé àní ká máa tọrọ ọ̀gẹ̀ fún àwọn òbí wa méjèèjì ká sì mọ́ wàá jẹ́ kọ́rọ̀ tí ò da ọ̀rọ̀ sí ọ̀ kó jáde látẹnu wa sí àwọn òbí wa. واخفض لهما جناح الذل من الرحمة. káwa rẹ̀ ẹgbẹ́ wa kalẹ̀ ẹgbẹ́ ìrẹ́pẹ̀rẹ́ kalẹ̀ fáwọn òbí wa ká máa wá sọ kí Ọlọ́run má sábà mi kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mo wà ń kékeré lọ. من القول
مع الصادقين nínú mímọ́ abẹ pẹ̀lú àwọn tí wọ́n ń sọ òdodo sòdodo. أن يدعو العبد لآبائه وأصوله ó ní kí ẹrú ó máa ṣàdúrà fún àwọn àpilẹ̀ rẹ̀ àwọn bàbá rẹ̀ gbogbo àwọn ẹni rí àwọn ìrandírandiran tí wọ́n ṣẹlẹ̀ tí wọ́n ṣe dáadáa. والمعارف ومحسنين إليه. àti gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀. لذلك أمرنا الله تبارك وتعالى أن نصلي لرسول الله صلى الله عليه وسلم ونسلم عليه تسليما. lọ́lọ́run bá àlékí ọlá fi pa á láṣẹ yìí pé ká mọ̀ yẹ ká mọ̀ gbọ̀lẹ̀ tí ó máa tọrọ kẹtọrọ ọ̀gẹ̀fà nàbí wa Muhammad. اللهم شكرا لك. ọlọ́run à ń dúpẹ́ fún ọ. وذكرى لك. a sì ń rántí rí ọlọ́run. فارحم آباءنا. bá wa kí àwọn bàbá wa. وأساتذتنا. àtàwọn àfa wa àtàwọn ìyá wa. والمحسنين إلينا. àti gbogbo wọn àtàṣe dáadáa sí wa. رحمة واسعة. ìkẹ́ tó bù háyà ní kò bá ṣe fún wọn. تأمهم جميعا. tó jẹ́ pé yóò kárí gbogbo wọn tí ó mú wọn dàrú. الآباء والأمهات. àtàwọn ìyá àtàwọn bàbá. وجميع إخواننا الذين سبقونا بالإيمان. àti gbogbo àwọn ìyá wa tó jẹ́ pé wọ́n ti fi kú sàgbà wa tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run. اللهم ọlọ́run o. نسألك مزيد خيرات وبركات. àní à ń bẹ̀rẹ̀ àlékún oore àti ìbùkún. لهذه المدينة. fún ìlú wa ìlú Ìlọrin. وأمن والأمن. àti ìfọ̀kànbalẹ̀. لهذه المدينة. fún ìlú wa tá ń bẹ́ẹ̀ yìí. ولنيجيريا عموما. àti fún Nàìjíríà lápapọ̀. ولجميع بلدان المسلمين. àti gbogbo ìlú mùsùlùmí lápapọ̀. ونسأل مزيد هداية. a sì ń bẹ ọlọ́run pé kó ṣàlékún ìtọ́nisọ́nà àti ìfiniṣẹ́kùnkẹ́ fáwọn tí wọ́n ọlọ́run bá kó ọ̀rọ̀ gbèsè ayé wálé lọ́wọ́. من الرئيس العام لنيجيريا. fún olórí Nàìjíríà pátápátá. وجميع الحكام الولايات. àti gbogbo àwọn gómìnà tí wọ́n ń bẹ ṣẹ́ẹ̀tì kọ̀ọ̀kan. والملوك المسلمين. àti gbogbo àwọn ọba mùsùlùmí. والمحسنين من الأثرياء ورجال الأعمال. àti gbogbo àwọn ẹni rere tí wọ́n ṣiṣẹ́ rere. بل لجميع العلماء والطلاب. àti gbogbo àwọn àfáà àti gbogbo àwọn tó ń láwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n sì mójútó. اللهم لطفا. ọlọ́run dákun mọ́sá fi àánú ẹ̀ fún wa. اللهم تيسيرا. ọlọ́run ṣe rọrùn fún wa o. اللهم توفيقا ọlọ́run dákun mọ́sá وتحقيقا. fi wa ṣe kò ń kẹ́kọ̀ọ́ sí mú èrò wa ṣe lérí dáadáa. هل من قائل آمين؟ ìjà sàmì. قولوا آمين. àmín. قولوا آمين. àmín. بارك الله فيكم. ọlọ́run kó ṣe ìbùkún ẹ̀ fún wa. إن الله وملائكته يصلون على النبي. dájọ́ ọlọ́run ọba àlékè ọlá ń ṣe ìkẹ́ àti ìgẹ̀fà nàbí wa Muhammad. يا أيها الذين آمنوا gbogbo àwọn صلوا olùgbàgbọ́ عليه òdodo ká وسلموا gbìyànjú ká تسليما. máa bẹ lọ́n kó máa bá a ṣàlékún ká ìgẹ̀fà nàbí wa Muhammad láṣetúnṣe. اللهم صل وسلم ọlọ́run وبارك jọjá rẹ bá a على ṣàlékún ká رسولك ìgẹ̀fà nàbí نبيك wa Muhammad àti محمد ìbùkún kó wá kárí ara alẹ́ وعلى àtàwọn آله sábẹ́ rẹ̀. وأصحابه وسلم تسليما bá a كثيرا. máa ṣe fún ìkẹ́ ìgẹ̀ yìí kó má dùn ún kankan kó máa lọ́n gbogbo ọ̀gbà ẹ̀jẹ̀ káàdì rẹ̀ ká kírun torí ìrun máa kọ àyídá fún yín. ìwọ̀n tí ọlọ́run ọba ló wá tóbi ju gbogbo tóbi lọ ẹ̀jẹ̀ káàdì rẹ̀ ká kírun. صفو لله صفو لله صفو لله صفوفكم وأسوا بين مناكبكم ولنوا في حيد إيوانكم صدوا الحلال صدوا الحلال. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا اعتدلوا تراصوا. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أهوى نقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى وذكر إن نفعت الذكرى فيذكر من يخشى يتجنب الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى ذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية لا تسمع تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة والزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا حسابهم ثم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد.
Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. إن الله غفور رحيم. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. adájọ́ síwájú ó dàbí pé ó jìn ó ti wá di tó ti kọjá báyìí ó ti wà nínú mísánù hasanati wa Ọlọ́run já ṣe pẹ́ Ọlọ́run wọlá ọpẹ́ àtìfẹ́ tó ń ṣe ọpẹ́ àtàwọn tó bá ń dúpẹ́ kọ́lọ́n kó gbọ́ pẹ́ wa kó wá ṣàlékún dáadáa àtàláfíà àtẹ̀mí gígùn àtàṣeyọrí kó ṣe fún wa kéjà mú ọmọ bínú àdùpẹ́ ó lè pẹ́ díẹ̀ bẹ̀tí gbogbo ẹ̀ náà àfi ń dúpẹ́ fọ́lọ́run ni láti gbà tá a ti bẹ̀rẹ̀ àti gbà tá a ti bẹ̀rẹ̀ ọpẹ́ náà ni kí àwọn bàbá wa Al-Imam Yunus wọ́n ṣe àdúrà fún gbogbo wa àwọn afáwa láti pàkátà wọ́n wá ká àdúrà náà ó fi kọ́ tátùn fi pàdé ní ọ̀la àti ọ̀túnla kọ́lọ́n kó gbàdúrà ní kọ̀ọ̀kan wa iṣẹ́ pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n èyí tá a bá ti ṣe ó ti kú inú ẹ̀ ó ti wà nínú ẹ̀ náà nù Ọlọ́run tó ní kárẹ́ lè ṣe kọ́lọ́n jáàrí ṣe kó pẹ́ àwọn wájú náà tọ́lọ́run ọba náà ni Ọlọ́run kó dákun kó bá ṣe àlékún nasir an-nasr al-mubin wal-fatih al-aziz al-fatih al-mubin wal-nasr al-aziz kọ́lọ́n bá ṣe fún ọmọ ìyá wa olólùfẹ́ wa Muhammad Shafi'i Alaye Muhammad Shafi'i Alaye nínú ilé Alaye àti gbogbo Alaye gbogbo wa náà kájá láàyè nínú ayé òun náà ni ìtumọ̀ wíwáyé eré Ọlọ́run tó wá ṣe wá ní Alaye nínú ilé Alaye Ọlọ́run má jẹ́ dòkú láíláí. Àmín àmín àmín. Continuation iṣẹ́ àwọn àgbàlagbà náà ni wọ́n ṣe. Allahu Akbar. Iṣẹ́ tọ́lọ́run àwọn bàbá wa nínú ìlú Ìlọrin tí wọ́n gbé káàkiri gbogbo ayé ọ̀rẹ́ náà àwọn tá à ń bẹ lóko lọ́hùn àwọn Ìlọrin tí ń gbóko iṣẹ́ náà là ń ṣe àwọn Ìlọrin tí ń gbélé iṣẹ́ náà ni wọ́n ń ṣe Ọlọ́run jẹ́ ẹ̀ṣẹ́ pẹ́ ọmọ tí wọ́n ṣòkò inú wọn máa dùn pé a rí àwọn Ìlọrin tí wọ́n ń gbé Ìlọrin àwọn Ìlọrin kan gbóko wọn máa marhaba táwọn Ìlọrin oko náà bá ti wá sílé inú tí wọ́n náà máa dùn pé àwọn Ìlọrin oko ni wọ́n wá sí ilé àdúgbò pé ẹ lè gbé Ìlọrin oko wá sí ilé ọlọ́jà ilé máa gbé wá tí àwọn Ìlọrin ilé náà bá wá sí oko ọlọ́njẹ́ kí wọ́n lè máa wá àtàlọ́ àtàbọ̀ ọlọ́ba àpọ̀gbẹ̀ máa ti tọrọ fún gbogbo ìlú gbogbo àwọn olórí wa gbogbo àwọn ọ̀gá wa gbogbo àwọn àfáà wa àti tọrọ fún wọn ọlọ́nkó gba gbogbo ẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in àlífà ilé Alaye ilé Alaye. Ọlọ́run ó gbà i'malu ala Dawuda shukra èèyàn máa dúpẹ́ ẹnu wọ́n ti dúpẹ́ ẹnu wọ́n ti kọrin wọ́n tún dúpẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n tún dúpẹ́ iṣẹ́ wọ́n ní anabi Dawud òun àtọmọ rẹ̀ Suleiman nígbà tí wọ́n máa dúpẹ́ wọ́n wá ṣe ń jẹ tó pọ̀ lórí àyà tọ́lọ́ sọ pé i'malu ala Dawuda shukra àwọn èèyàn jẹun ní arífowóṣẹ́njò ní mo rò pé yẹn káwọn bẹ́ẹ̀ tí òrò ń jẹjẹ tẹ́ẹ̀kọ́ adúrú náà wò yín bí Nàìjíríà ṣe rí ara i'malu ala Dawuda shukran lọ́tọ́lọ́ sọ pé amma bi ni'mati rabbika fahaddis tọ́lọ́ ń bá kẹ́ ọ jẹ́ká yóò mọ̀ yí pé Ọlọ́run kẹ́ ọ
níta ẹni tí ń fi ń dúpẹ́ tí ò ṣe yànga ẹni wọ́n sọ̀rọ̀ adákẹ́ jókòó ìyàn ń wò bẹ́ẹ̀ ìjókòó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ara rẹ̀ kì í ṣe pé ẹni tí wọ́n kó dààmú bá ìjókòó lórí pẹ́ńkẹ́lẹ́ tí ó mú dání ìgbà pé mufti tania ó bàbá mufti o $1 million ṣé bẹ́ẹ̀ náà ni owó dùn náà àwọn bàbá wa ìmáàmù $1 million ọlọ́njẹ́ máa rí iná ní iná hàrá làrísùnà máàmìnà ẹ̀bá wa conference tó wá conference lánàá náà yóò di pé gbogbo àwọn àfáà tí wọ́n bí wọ́n tún ṣe mútú sí pé ẹ gbọ́dọ̀ níwábí lásán níbí náà àwọn èèyàn náà sì tún jẹun lára ìmàlú ala Dáúdà ṣùkúrà a fi dúpẹ́ náà ni gbogbo àwọn tí wọ́n já lánàá ṣe yín tínú wọn dùn wípé ẹni tí wà nìyí tí wọ́n kún yín lọ́kùnrin lóbìnrin ọlọ́mọba kún wọn ọlọ́mọba àtẹnukún dáadáa iṣẹ́ tọ́lọ́run ní mọ́sálásí ni o kì í ṣe ṣọ́ọ̀ṣì mọ́sálásí ni kì í ṣe ilé òòṣà bọ́lá sì ṣe ní ká gbé Ghana lágbé ká yìí so n ta sì ṣe ní mọ́sálásí náà láṣẹ yìí ẹ̀kọ́ tá a sì máa kọ́ bẹ́ẹ̀ náà ni pé ká máa wú àwọn èèyàn tába ti rírọ àwọn àfa àpàkátà yìí tá a pa àárẹ̀ àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà tí wọ́n wá àti máa kẹ́kọ̀ọ́ lára wọn lára ọ̀rọ̀ wọn ẹ wo ìṣẹ̀mí tí wọ́n ṣe bàbá wa Yunus wọn jókòó wọn wò bí ká sọ pé kò sọ̀rọ̀ ọ̀rọ̀ sí wa bí ká sọ pé kò sí mà ìmọ̀ wa bí ká sọ pé kò sọ ọgbọ́n wa wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahum al-jahiluna qalu salama ètí Islam fẹ́ náà ni pé ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe dáadáa ká lè fi ara wa ìta fẹ́ ṣe láti janna nù ní pé ihwanan ala sururin mutakabilin arọ̀gbọ̀kúwà yìí láma kíra wọn tínú wá bá ti tínú ó máa dùn sí ara wọn tahiyyatuhum fiha salamun wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin jazakumullah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ní ọpẹ́ tèmi pọ̀ lónìí púpọ̀. bàbá ní ọpẹ́ tàwọn pọ̀ lónìí púpọ̀. ọpẹ́ tó sì lẹ́rìí. ọpẹ́ tó sì lẹ́rìí ni. nítorí pé ó dàbí pé àkọ́kọ́ ti sí mọ́sálásí yìí rí. bàbá nítorí pé ó dàbí ipá ti sí mọ́sálásí yìí rí. àtún sí lónìí. àtún sí lónìí. mo mọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bàbá làmọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àmọ́ àwọn Lárúbáwá. wọ́n ní àwọn Lárúbáwá. wọ́n ní sẹ́níìmù lẹ́yìn sẹ́yìn ọ̀rá fún mọ́ ní àbú. ayakumullah. ọmọ àlè lẹ́ni tá a mọ bàbá tó bí. ọmọ àlè tápè lọ́mọ àlè yẹ́nyẹ́ lẹ́ni tá a mọ bàbá tó bí. wọ́n bímọ fálẹ̀ ọmọ àsìná láàpè. tọ́ba bímọ fálẹ̀ àlọ́ ọmọ sìnà lélẹ́yìí tó rà mọ́ bàbá ẹ̀. àwọn àgbà tó lè pèyàn lọ́mọ àlè àwa bàbá rẹ̀ tí ó dàrú. àmọ́ ọmọ àlè tó yanjú pọ́ ọmọ àlè ni ẹni àwa bàbá ẹ̀ tí tá a mọ́ ni. ọpẹ́ pé àwọn ọjọ́ máa lè. ọpẹ́ pé àwọn bàbá wa ọjọ́ máa lè. torí pé bàbá ló dúró yìí. torí pé bàbá wa ló dúró yìí. èyíkéyìí tó bá ń lọ ẹ̀mí máa sọ fún gbogbo ọmọ bàbá àfa wa ni wọ́n. bàbá máa ń sọ lásọtúnsọ pé gbogbo ẹ̀jẹ̀ tó jáde lára bàbá wa àfa wa ni wọ́n. bàbá sì ti rí wọn kan wá balẹ̀ bí ìgbà tá a rí bàbá náà. bí àwọn bàbá bá sì ti rí àwọn báwọn ara àwọn bàbá sì balẹ̀ mi wọ́n balẹ̀. àti ṣe sí wọn àti rìn sí wọn tí ń bẹ lára àfa wa Thaoban Ọlọ́run dákun mẹ́jọ kúrú ẹ̀. àti ṣe sí yín àti yín Ọlọ́run kó dákun kó má jẹ́ kúrú ẹ̀mí. àtẹ̀yìn àti gbogbo àwọn yòókù yín pátá. àti ẹ̀yin àti gbogbo tí ń jẹ́ yìí pátápátá. tí ń jẹ́ bàbá. tí ń jẹ́ bàbá. Ọlọ́run o. Olúwa o. Ọlọ́run mọ́sá wọlá mọ́sálásí tá a sí. wọlá mọ́sálásí tá a sí yìí. ọba tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ńlá ni. ọba tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ńlá ni ti ṣe. tí wọ́n bá lọ tán. tí wọ́n bá lọ tán. ilé wọn mì jìkìjìkì. ilé wọn àmì àgbèpọ̀. yóò wá dúró. yóò wá dúró lẹ́ẹ̀kan náà sí. ilé bàbá wa. ilé bàbá wa.
àdúrà táwọn máa ṣe àwa nìkan bàtẹ́ wọn ń pé lọ́dọ̀ tèmi ni. àdúrà táwọn nìkan bàtẹ́ ń pé lọ́dọ̀ àwọn bàbá wa àdúrà tó máa ń ṣe nìyẹn. pé gbogbo ọmọ tí ó bá fẹ́ kí ilé bàbá rẹ̀ ó dàrú. gbogbo ọmọ tí ó bá fẹ́ kí ilé bàbá rẹ̀ ó dàrú. kò ní fẹ́ kí ilé àfa àwọn bàjẹ́. kò ní fẹ́ kí ilé àfa àwọn bàjẹ́. ọlọ́run ò ní bá ti ń jẹ́. ọlọ́run ò ní bá ti ń jẹ́. àwọ̀ tó sì wà láàrin ni lójú àwọn ọ̀tá náà lọ́lọ́run fi pa náà. àwọ̀ tí sì bẹ́lẹ̀ lójú àwọn ọ̀tá tẹ́lẹ̀ òní ṣeéṣe lọ́lọ́run fi parí ẹ̀. èyí ó tóbi kí ọ̀rọ̀ rẹ̀ ó má rí bẹ́ẹ̀. èyí ó tóbi tó mọ́ lọ́ọ́ ṣe ní kí bàbá wa tóbi tóun kọ́ mọ́ mì bẹ́ẹ̀. yóò wá wọlé àwọn tí wọ́n tóbi bí wọn náà. yóò wá wọlé àwọn tí wọ́n tóbi bí wọn náà. tí àṣírí wọn ò tú lẹ́yìn wọn. tọ́lọ́wọ̀n ò tú àṣírí wọn lẹ́yìn wọn. ọlọ́run ò ní tú àṣírí baba lẹ́yìn. ọlọ́run ò ní jẹ́ àṣírí bàbá ó tú lẹ́yìn. ẹlẹ́kùn ẹja ṣe iná zanna nǹkan. bisimilah iná zanna kọ̀ọ̀kan. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. gbogbo àwọn tá a wá jẹ aṣọ ara yín. gbogbo àwọn tọ́lọ̀ wá ṣe láṣọ ara yín. tá a járí sì kí yín. tá a járí sì kí yín. gbogbo ibi tó kálukú wá wà. gbogbo ibi tó kálukú wá wà. tá a ti ń jẹ nta ń jẹ. tá a ti ń jẹ nta ń jẹ. wọlé apá àṣẹ nǹkan mi. wọlé apá àṣẹ nǹkan mi. bàbá ó sì tó ẹnìkan tó tayọ pé fi iṣẹ́ mi hàn. bàbá ó sì tó ẹnìkan tayọ pé fi iṣẹ́ mi hàn. kì í ṣe pé mo máa sọ fáwọn èèyàn mo nígbà tí bàbá tí a kọ́ délẹ̀ yìí wá sí àkọ́kọ́ mo kéré àmọ́ mo ní làákàyè. bàbá ní wá sí àkọ́kọ́ táwọn bàbá wọn ò gbé kọ́ sẹ́lẹ̀ yìí àwọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sí kẹta. ẹlẹ́ẹ̀kẹta. bàbá ò pé ẹ mọ́mọ́ wá láti ilé àfa kan. bàbá ò sọ bẹ́ẹ̀ nìkan pé ẹ mọ́mọ́ wá láti ilé àfa kan. àmọ́ n tó fi sọ fáwọn àfa ìjọ náà ọ̀pọ̀lọpọ̀ àfa míì ni ọba di ẹni tí wọn rántí mọ́lẹ̀ yìí àfi bàbá. ìtọ́ fi sọ fáwọn àfa ìjọ náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àfa ni ò bá tán yẹ́yẹ́ àmọ́ bàbá ni ò jẹ́ wọ́n tán lára ṣẹ́ wọn lára àwọn tábí. lára gbogbo tíra táwa ní. lára gbogbo tíra táwọn bàbá kà. ọlọ́run níjẹ́lẹ̀ bàbá ó dàrú láyé. ọlọ́run níjẹ́lẹ̀ bàbá ó dàrú láyé. gbogbo àwọn tí sì ń dàrú. gbogbo àwọn tó ń dàrú pápátá. ẹja ṣe alámútàrà kẹfà alámúnásíra. alámútàrà kẹfà alámúnásíra kọ̀ọ̀kan. ọba tí túnà àṣírí mùnáfìkì. ọba tí tú àṣírí mùnáfìkì. olúwa tú àṣírí wọn yọwọ́ kò mẹ́ẹ̀. Alame jari ke dalam fitan ni. ó ní tí mo fi nínú mi dùn lónìí. bàbá ní tínú àwọn fi dùn lónìí pọ̀. bàbá náà ló kírun. bàbá náà ló tún kírun. bẹ́ẹ̀ máa sọ yìí pé torí kò sẹ́ni bí wọn ti búyàn. kò síbi tí wọn ti búyàn. bọ́ bá ṣe bọ́ bí àlùbáríkà rẹ bá ṣe tó bẹ́ẹ̀ lẹ́lẹ́gàn rẹ ó ṣe kù sí. bí àlùbáríkà rẹ bá ṣe tó làwọn tí wọn máa pẹ̀gàn yóò ṣe pọ̀ tó. ọlọ́run o. ọlọ́run o. mo tún dúpẹ́ lónìí. bàbá làwọn tún dúpẹ́ lónìí. ìwà. èéfín ni. èéfín ni. kò sí bó tilẹ̀ pamọ́ nbì kan yóò. kò sí bó tilẹ̀ pamọ́ yóò padà jáde ni. àmọ́ màá sọ pé ntí bàbá kọ́ wa. àmọ́ bàbá máa sọ pé ntí bàbá kọ́ wọn. bàbá kọ́ wa ní tàwádù ó sì kọ́ wa bàbá ò gbà kéèyàn ó kúrọ́ kò sì gbà kéèyàn yẹ̀yẹ̀ jẹ. bàbá ò gba àbòsí wọn ò sì gbà yẹn jẹ ìtì bàbá nínú àmọ́ wọn kọ́ wa ní tẹríba. wàláhì wọn kọ́ wa ní tẹríba. wàláhì wọn kọ́ wa ní tẹríba. gbogbo ọmọ mẹ́ríkà sí ọba ní. gbogbo ọmọ mẹ́ríkà sí ọba wa ní. ọyọ ọmọ àlẹ́nu. bàbá ẹlẹ́pàá wa ọlọ́run wọlé ànábì. ọlọ́run kò wọlé ànábì. ìbéèrè ogun. ẹ̀mí yóò gùn bàbá ọlọ́pàá wa. ìbéèrè ogun. ọlọ́run kò jẹ́ mi yóò gùn. torí pé kò sí nǹkan tó jẹ́ kí n fẹ́ràn sáfì púpọ̀. kò sí kankan tó jẹ́ káwọn bàbá fẹ́ràn bàbá lónìí pọ̀. bàbá tó bí. ẹni tó bí wọn. wọ́n fẹ́ràn àfa àmọ́ kò sí ìtọ́tẹ̀ alájára mú bẹ́ẹ̀. wọ́n fẹ́ràn àfa àmọ́ kò sí ìtọ́tẹ̀ bàbá wa àgbà ń bẹ́ẹ̀. ìfẹ́ náà ni wọ́n ní sálàjì yàyà. ìfẹ́ wọ́n ní sí bàbá wa yàyà. wọ́n bá wọn lọ́rẹ̀ẹ́ ni. wọ́n bá wọn lọ́rẹ̀ẹ́ ni. ọ̀rẹ́ bọ̀dá mi ni bàbá wọn. ọ̀rẹ́ bọ̀dá àwọn bàbá iná ni bọ̀dá wọn. àìsẹ̀gbẹ́. wọn ẹ ṣẹgbẹ́. wọn kì í ṣẹgbẹ́. àmọ́ bàlájì wa ti fẹ́ràn mi tó. bàlájì wa ti fẹ́ràn bàbá tó. kódà mo fẹ́ lọ sọ pé sáfì yìí kò ọ̀fẹ́ fẹ́ràn mi jùlọ. wọ́n fẹ́ sọ pé olóòní ọ̀fọ̀ ní bàbá wọn fẹ́ fẹ́ràn bàbá ju àwọn lọ. torí bẹ́ẹ̀ bá ti bọ̀ rẹ̀ débi pé níjọ́ tá a dọ́dọ̀ olóòtú yẹn fẹ́ kí àáfàá yóò kú kí n kú ọ yájú kó òun kú lọ. wọ́n sọ fọlọ́tù bẹ́ẹ̀ pé ìfẹ́ káfà yìí kú kí n kú ọ bẹ́ẹ̀ mi jù wọ́n lọ.
ọlọ́mọsá wọlé anabi wa Muhammad. ọlọ́run wọlé anabi wa Muhammad. ọlọ́mọsá bá kẹ́. olúwa kó kẹ́ bàbá náà. ó kẹ́ pọ̀ mọ́ àwọn bàbá wa. olúwa kẹ́ wọn papọ̀ mọ́ àwọn bàbá wa. wọ́n ti ríra wọn nísì. wọ́n ti ríra wọn. ọlọ́mọsá bá kẹ́ wọn. olúwa bá kẹ́ wọn papọ̀. bisimilayi ikulu alahu kọ̀ọ̀kan. gbogbo àwọn tí wọn wá bu obi tá a kù sí. gbogbo àwọn tí wọn wo bí tá a kù sí. torí mufti sọ̀rọ̀ kan jò ní. tọ́gbẹ́ mufti sọ̀rọ̀ kan níjẹta. wọ́n ní bàbá wa ìmáàmù àgbà. wọ́n ní bàbá ìmáàmù àgbà. wọ́n mọ̀ pé ọ̀sọ́ ni wá ni. wọ́n mọ̀ pé ọ̀sọ́ ni wá ni. wọ́n wá kó wa mọ́ra. irú àwọn asáfin yìí nìsín. irú àwọn bàbá olónìí nìsín. kò sí bí wọn ti lè máa ṣe tí wọn fi tẹ́rí wọn ò ní mì. kò sí báṣẹ lè má ṣe tó tẹ́rí ò ní mì. àmọ́ bẹ́ẹ̀ máa ń fẹ́ràn Ọlọ́run pẹ̀lú wọn. àmọ́ bẹ́ẹ̀ bá ń fẹ́ràn Ọlọ́run pẹ̀lú wọn. Ọlọ́run ó sì máa fẹ́ òun náà. Ọlọ́run o. wàláhì sọ bẹ̀rẹ̀ bàbá kan lọ sọ bẹ́ẹ̀ fún mi ó máa ń wá mi wájú ojúmọ́. bàbá kan bẹ tí mo wọ́n àfọ àwọn lójúmọ́. àfààní. àfààní bàbá náà. bàbá kílẹ̀ fẹ́ lọ́dọ̀ mi. wọ́n wá ní bàbá kílẹ̀ fẹ́ lọ́dọ̀ àwọn. ó ní ìfẹ́ràn rẹ ọmọ mi mo fẹ́. ó ní ìfẹ́ràn rẹ ọmọ mi mo fẹ́ àti bẹ lọ́dọ̀ rẹ. gbogbo àwa tá a tiẹ̀ Ọlọ́run ló mọ ọdún tí mo ti dé mọ́ríkàsì nìsín. Ọlọ́run ló mọ iye ọdún tí bàbá ti dé mọ́ríkàsì nìsín. wàláhì sọ bẹ̀rẹ̀ ẹ wá wo oore tọ́lọ̀ ń wá ṣe fún mọ́ríkàsì dìsín náà yóò sì ń bẹ lára wa tá a lè gbàgbé bàbá òun. oore tí bàbá ṣiṣẹ́ rẹ̀ tọ́lọ̀ ní kó wà lára yín kò mú yín gbàgbé lé náà. èmi máa ń sọ fún àfáà Suleiman báwọn ti pè àkàlàmbà. àkàlàmbà. màá ní ẹ̀yin jòkó láyé bàbá ni àwa súnmọ́ bàbá jù yín. wọ́n sọ fún wọn pé ẹ̀yin jòkó láyé bàbá ni àwọn súnmọ́ bàbá jù yín lọ. wọ́n pẹ́ kò lè sọ̀sẹ̀ méjì káwọn má rí bàbá ẹ̀yin ò sì tó bẹ̀ kẹ́ rí. àwọn ò lè sọ̀sẹ̀ méjì ká má rí bàbá ẹ̀yin ò tó bẹ̀ kẹ́ rí. wọ́n máa sọ fún sáfì bí kẹ́kẹ́ bá ṣẹlẹ̀ tó bá fẹ́ nira wàláhì ìlànà bàbá bí n bá kéwú fún wọn èyí sì jáde sí. kọ́dà gbogbo wọn sí inú ọ̀wẹ̀ lérí ẹ̀ lẹ́túnṣẹ́lẹ̀. ọlọ́mọsà wọlé bàbá náà. Ọlọ́run kó wọlé bàbá náà. tá n gbọ́ kọ́ wọn kí. Ọlọ́run ní jẹ́ lọlẹ̀ láyé. Ọlọ́run ní jẹ́ lọlẹ̀ láyé. ẹ̀mí yóò sì gùn. ẹ̀mí yóò sì gùn. ẹ sì sáyé ni ayé ò lè ṣe. ẹ sáyé ayé ò ní ṣe yín. ọlá kún fáyà kún mẹ́jọ. Ọlọ́run tọ́lọ́ fi ń jẹ́ lọ́hùn tí ń jẹ́ wíbẹ̀ jẹ́bẹ̀. nínú Al-Qur'an. nínú Al-Qur'ani. ó bẹ̀rẹ̀ láti rí gbogbo àwọn bàbá wa. ó bẹ̀rẹ̀ láti rí gbogbo àwọn bàbá wa. tá a ti dádúró látàárọ̀. ìfẹ́ Ọlọ́run lẹ ní. Ọlọ́run fẹ́ràn àwọn ọmọ yín. Ọlọ́run kò fẹ́ràn àwọn ọmọ yín jù bẹ́ẹ̀ ṣe rò lọ. èyí tá a lè fi ṣàdúrà fún yín. èyí tá a lè fi ṣàdúrà fún yín. bí ẹ bá dàgbà. bí ẹ bá dàgbà. ìdùnnú rẹ̀. ìdùnnú rẹ̀. ní kọ́ máa rẹ̀ ọ́ yàn. ní kọ́ máa rẹ̀ máa yàn. kẹ́lẹ́ kó béèrè owó. kẹ́lẹ́ kó béèrè owó. ọ̀gẹ́dẹ̀ ẹnìkan sọ níjọ́ ní àwọn tí ọmọ rẹ sọ. Ayakumullah. ní sáfì gbowó fáwọn afá mo léyìí tó gbé fún mi ju gbogbo owó lọ. wọ́n ní bàbá olóní ọ̀fọ̀ ní wọ́n gbowó fáwọn afá àwọn wọn sọ fún ọgbẹ́ tó gbé fẹ́mi ó ju owó lọ. nítorí pé kò bá ṣe bàbá jẹ́ mọ́ mi la. torí pé wọn ò fi ṣe bàbá bú àwọn látara wọn. wàláyé òun ní kẹ́kọ́. àwọn sì ní kẹ́kọ́. wàláyé kò bú mi. wàláyé wọn ò bú àwọn bàbá. tí wọ́n sì fi kú ọlọ́wọ̀n ní bú àwọn náà. ọlá bàbá wa tí à ń jẹ́ àlùbáríkà wọn. gbogbo ọgbọ́tọ̀ lọ́wọ́ jà sórí rẹ̀. àṣekalẹ̀ ni ó sì jẹ́. kò ní lábà wọn. ọlá ayatul kursi kọ̀ọ̀kan. ọlá ayatul kursi kọ̀ọ̀kan. ẹ dákun kọ́mọ́dà bíi kẹta iná àtẹnà mọ̀ fẹ́ kẹsẹ̀ fọlọ́pọ̀ ẹ̀wà. iná àtẹnà kan kẹsẹ̀ bàbá wọn lọ́pọ̀ ẹ̀wà. ẹ dákun ẹ̀sìn bọ́ba ti ṣe bí mo ti fẹ́ kó rí fún yóò rí fún bẹ́ẹ̀ fún ọ náà. bọ́ba ti ṣe dáadáa bá ti fẹ́ kó rí fún ọ yóò rí bẹ́ẹ̀ fún ọ náà. bàbá wa Imam Jami kúrú ọlọ. bàbá wa Imam Jami kúrú ọlọ. ìjókòó kò tún gbọdọ̀ gùn mọ́. àkọ́kọ́ ni pé àwọn àfáwọ̀ àgbà tí wọ́n ṣe khutuba lénìí. Alhamdulillah ayatahu wa dawlatahu. gbogbo àwa tá a bá mọ Sheikh Adam. Tagamadallahu bi rahmatihi. tá a rí wọn rí lójú pẹ̀lú khutuba tí a gbọ́ lénìí. Allah. ọdún mẹ́jọ làwa lò markaz. Allahu akbar. a bẹ̀rẹ̀ láti tàdírí tá a sì ká dópin. Alhamdulillah. afáàsọ́bá náà ń ṣe khutuba ka anna Sheikh Adam raja'a mujaddadan. Allahu akbar.
liyukhatiba qawmahu. Allah. ìwé wo ni àfa sọ́ba náà gbé? Allahu akbar. ẹ̀bùn tọ́lọ́hún fún bàbá nù. Allahu akbar. gbogbo ọdún méjèèjọ tá a lò kútúbà àwọn orí ni Allahu akbar. wọn ò sì ní sọ̀sọ̀kúsọ. Allahu akbar. ẹ wá wo gbogbo ń ta gbọ́ látọ̀dọ̀ àwọn àfa wa Sheikh Muh-Thaoban ewu la lè sọ ìpẹ́tọ̀ eléyìí ni ká yọ dànù nú ẹ̀. Kò sí. èyí ó ti mọ̀ yìí pé ètò ọlọ́run lélẹ́yìí Allahu akbar. ó yàtọ̀ fún ètò ẹ̀dá. Jalla jalaluhu jalla. tí a bá sì ní bínú ara wa ojú sánmà yìí fẹ́ Allahu akbar. bí àwọn ẹyẹ bá pé tírílíọ̀nù ojú sánmà gbà wọ́n. Allahu akbar. ọlọ́run ọba tí ó pé àfàwà Sheikh Muh-Thaoban Adama Allahu ayatahu wa dawatahu. látọjú bàbá wọn làwọn tí ń ṣe báyìí. Alhamdulillah. wọ́n ń ṣe kútúbà lójú bàbá wọn wọ́n ń ṣe wáàsí lójú bàbá wọn. ó sì níbi tí bàbá wọn sẹ́ndì wọn lọ pé máa lọ bá wọn ṣe kútúbà ń bẹ̀ Allahu akbar. máa lọ ṣe wáàsí fún wọn ń bẹ̀ máa lọ kọ́ wọn kéwú ń bẹ̀. a bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. tọ́lọ́run ò ṣe wọ́n lẹ́ni tó já sí pé a mọ̀ wá ìgbà ṣé Alhaji Adamu náà ló sì bẹ́lẹ̀ yìí. Allah. ṣé àyìn pé ọ̀rọ̀ máa ń wáyé bẹ́ẹ̀ téèyàn máa bẹ́ẹ̀ pa ṣé òun náà ló sì bẹ́lẹ̀ yìí ṣé Kamal náà ló sì bẹ́lẹ̀ yìí. Allahu akbar. ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún yín Alhamdulillah. abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. kọ́lọ́run kó mọ ṣàlékún karamọ́ rẹ̀ fún yín. Àmín. ọlọ́run máa ṣe léyìí ní àṣemọ́ fún yín. Àmín. alibarika nabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. àdúrà mi kejì yóò máa lọ sọ́dọ̀ bàbá Ugbandawaki Pakata. Allahu akbar. lẹ́ẹ̀kan sí ṣéèwù. والله يعصمك من الناس لا تخاف درك ولا تنسى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. eye service ló pọ̀ jù nù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú ayé làwọn èèyàn sì máa ń ṣe. Allah. ọ̀dọ̀ àfáàwọ̀ aṣáfì náà mo ti gbọ́ pé bàbá Ugbandawaki àti bàbá àwọn ọ̀rẹ́ ni wọ́n súnmọ́ra wọn. Allah. ẹ wá ti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó yìí tòun ti láwà ní àfáà límì tó wà lórí wọn. Allah. wọ́n wá ṣèṣe pé bí ẹni pé ẹni àwọn èèyàn ń bẹ láyé pé kí lọ jókòó tì í kó má sọ̀hún nìkan. wọ́n wá sí láyé mọ́ ẹ wá sojú ẹ sẹ́yìn bàbá ẹ̀ wù mí lérí púpọ̀ kì í wá ṣe pé wọ́n kàn jókòó lásán owó tán ná lẹ́nu ìgbà tí a ti bẹ̀rẹ̀ kínní yìí kì í sọ̀rọ̀ 100 200 bó ṣe ń ná ọlọ́run kó bá a san yín lẹ́san olóore. Àmín. gbogbo àdúrà táwọn àfáà wa tí wọ́n tọrọ fún yín ọlọ́mọṣá gbà á Àmín. kẹ́ lójú kẹ́ lẹ́yìn kọ́lọ́run bá má bà kankan jẹ́ nú ẹ̀. Àmín. ẹ bá wa ṣe amínà lẹ́ẹ̀mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. bàbá wa ní pópó ẹ̀yin lẹ́ni ọpẹ́ ẹlẹ́kẹta Allahu akbar. nípa yìí pé ẹ̀yin náà ti sọ mọ́rọ̀ ọlọ́run lè ṣe oore míì fún yàn tọ́lọ́run fẹ́ fi bá yàn jà. Allahu akbar. anabi Musa náà ni láàrin wọn àti Fìràwọ́n náà ńgbà tán ju anabi Musa sínú àpótí nítorí kán má bàa pa ìyàwó Fìràwọ́n náà wá he Allah. láì mọ̀ yìí pé ẹni yẹn oore ní jẹ́ fáwọn ńgbà tán he torí pé wọ́n wà nù ìpọ́njọ àìrọ́mọbí Allahu akbar. ṣùgbọ́n ọmọ yẹn náà lọ́lọ́run fẹ́ fi ṣe bílálà fún wọn. Allah. Allah. ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún yín kì í ṣe àfa àṣàfin nìkan lẹ́kọ́ ń kéwú Allahu akbar. ṣùgbọ́n gbogbo wọn ọlọ́run ṣe wọ́n lẹ́ni tán mọ́ọ́rẹ́ Allahu akbar. ọlọ́run kàn ní kí ti àfa àṣàfin lé sí ni Allahu akbar. Alhamdulillah. Alhamdulillah. ọlọ́run ọba ò ní pa gbogbo wọn mọ́ yín lójú. Àmín ya Allah. kò wá síbi tí àfa àṣàfin tí èéfì ń ṣe fáàrí Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. ọmọ kéwú mi wá yóò máa gbé àfa rẹ̀ pamọ́. Ah. wàláì síbẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nínú àwẹ̀ èmi ò tètè gbọ́ nígbà tí mo gbọ́ sí mo wá pe àfà
ni wọ́n sọ fún mi pé ọ̀dọ̀ àfáà mi ń kókó mo wá. Allah. ẹni wọ́n sì ti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ sì ti parí. Allahu akbar. ọ̀rọ̀ yẹn wú mi lórí púpọ̀. Allahu akbar. wọ́n ní wájú àfáà mi mo wà báyìí wọ́n ti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sì ti parí. Allahu akbar. Allahu akbar. àgbàdo ti sọ kí ni ó ti tán àgbọ̀n kankan mọ́. Allahu akbar. ṣé ẹ mọ̀ pé tabadul hurma ọmọ kéwú gẹ́gẹ́ bí aládàá ó gbọ́dọ̀ fún àfa rẹ̀ ní ọwọ́ hurma bẹ́ẹ̀ làáfà náà ń fún àwọn náà ní hurma tiwọn wọ́n wò ó pé ọmọ kéwú ni ọlọ́mọsàdìkẹ́ jẹun wọn pẹ́. àmín àmín àmín. bàbá wa khalifa wa méjèèjì lé Alaye. adamallahu ayata. àwọn àlífà wa tó jẹ́ gbogbo tí ń jẹ́lẹ̀ Alaye mo kí yín ẹ kú rírire. àlífà wa ní ti ká bàbá wa fadilati Sheikh Al-Imam Shuaib Alaye. adamallahu ayata wọn. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi rabbil alamin. mo ń bá àfa Mubarak sọ̀rọ̀ pé 25 tàwa yìí 2025 nílọrin ilé Alaye lọ́lọ́run fi alhamdulilayi lọ́lọ́run fi pọ́nlé. alhamdulilayi. èyí tó ṣẹlẹ̀ lókè ànífò ṣe ń jò ní àtìgbà tí mo ti dé Pàkátà irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ ṣáájú. Allah. èyí tó wá ṣẹlẹ̀ ń jò yẹn kò sẹ́ni tó ní yarji'u ilaykumul fadl wa sharaf. Allahu akbar. ẹ̀yin Alaye lẹ ní ọlá bẹ̀ ẹ̀yin Alaye lẹ ní àpọ́nlé bẹ̀. Allah. ipe irun tí àfa Ṣáfì gbé wá síbẹ̀ òun ẹnìkan ń béèrè ìmọ̀bi tá a lọ ẹnìkan wá ń béèrè lọ́dọ̀ àfa Ṣáfì pé wáyé tó fi já sí pé n tó ń ṣe àdúrà bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe tó fi ṣe ń lé kéwù rẹ̀ bàbá wa ìmọ̀ mọ̀lẹ́ ni kí ló dé tó fi ṣe ní ilé kéwù rẹ̀ tó ayé pé lè Alaye ló ti lọ ṣe ó lé mi nìkan kọ́ mo ní bàbá gbogbo ilé Alaye ló ní bàbá. àwọn náà fi wádìí ọ̀rọ̀ ni. wàláhì sì tán fún wọn ni. Allahu akbar. bẹ́ẹ̀ lọ́lọ́run wá ṣe ọjọ́ náà nípa pé Ọlọ́run fi pẹ́ gbogbo èèyàn Alaye lé. alhamdulilayi. ṣùgbọ́n kò sí bá ṣe wà tàfádùlù yóò wà o bẹ́ẹ̀ ṣe bọ́lọ́run ṣe gbé tó gbé òun pẹ́ àdúrà lẹ́ẹ̀mọ̀ ṣe pé kọ́lọ̀ mọ́ jábọ́. àmín àmín àmín. òun náà ó sì máa ṣàdúrà pé àwọn tá ń bẹ ń sálẹ̀ kọ́lọ̀ ń sọ àwọn náà di gíga. àmín ya Allah. ọpẹ́ yín kò ní dìbànújẹ́. àmín ya Allah. ọpẹ́ yín kò ní dìbànújẹ́. ọpẹ́ yín kò ní dìbànújẹ́. àmín ya Allah. mo wá darí sọ́dọ̀ òní nǹkan. alhamdulilayi. ó ti ń lálàá kínní yìí ti pẹ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu tajri ar-riya'u bima la tashta'i as-sufun. bó ṣe rò ó tó rò ó túláàsì kọ́ ni kọ́lọ́hún kó gbà fún gẹ́ bó ṣe rán kàn. ọ̀rẹ́ túláàsì kọ́ ni kọ́rọ̀ ẹ̀ kó máa lọ lórí bó ṣe rán kan ìjókòó àkọ́kọ́ ìjókòó ẹ̀kejì ìjókòó ẹ̀kẹta láwa yìí wàláì ájíwá Ṣáfì ọlọ́run onẹ́ni ọlọ́run ọba ló gbé ọkalẹ̀ bẹ́ẹ̀ ìwọ gan ni nákọ́tù rànkúnmi Sálíù. Allahu akbar. so ń gbọ́ Ṣáfì ṣé ń gbọ́ gbogbo àwọn èèyàn ẹ̀ńgbà tí rànkúnmẹ́ wa dé ọlọ́run wa sọ fún mi pé látàmú súwá bìsú. Allah Allah Allah. ẹ̀yin kọ́ lẹ ṣe ra yín bẹ́ẹ̀. Allahu akbar. ọlọ́run ló gbé yín kalẹ̀ bẹ́ẹ̀. alhamdulilayi. ọlọ́run bò wá ní faburú ṣe yín. àmín. ẹ̀ ní wálẹ̀. àmín. ìmọ̀ ṣe tọ́lọ́run fún yín láti kékeré ọgbọ́n alifatana tọ́lọ́run fún yín láti kékeré ọlọ́run bò ní gbà. àmín àmín. gbogbo èyí tó kù tá a fẹ́ ṣe a rí bẹ̀rẹ̀ rẹ̀ a sì rí parí rẹ̀. àmín ya Allah. gbogbo wa náà àwọn àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. gbogbo àwa táwa bá wọn ṣẹ̀yẹ àtàwọn tá a kù àtàwọn tá ti lọ
kún àdúrà tá a ti ṣe Fatiha kan náà láṣẹ sí gbogbo ẹ̀ ọlọ́mọṣà san kálukú alẹ́sàn lóore ọlá al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين يا لطيفا بالخلق يا لطيفا برزقك أكن باللطف فاقتي وقد باللطف حاجتي ما لي اليوم قوة ما لي الدار حيلة أنت